وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة. الحمد لله الذي وعد للمتقين دار الأبرار، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣàdéhùn fún gbogbo àwọn olùpáyà Ọlọ́run, àwọn olùbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ṣàdéhùn fún wọn pé tí wọ́n bá ti kúrò nínú ilé ayé ń bí, òun ti ní ètò fún wọn lọ́run, òun ti ní àlìjánà fún wọn. Àlìjánà yẹn ilé àwọn ẹni rere ni. ẹnìkan ò ní wà nínú àlìjánà tọ́lọ̀ ń kọ́ kalẹ̀ àfi kó jẹ́ àwọn ẹni rere, kó lọ́ mọ́ iṣẹ́ ìfàwọn náà kún wọn. ọba tí yóò fi àlìjánà tó fi dùn wá nú, tó ṣàdéhùn rẹ̀ fún wa ipe tá a bá ti tẹ̀lé tòun à ń bọ̀ wá sí mímbẹ̀, yóò dàkalẹ̀ dúpẹ́ fún Ọlọ́run ọba náà. àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé ẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. ètò wọn ní ká fi ìbánisọ̀rọ̀ ní àárọ̀ yìí, òun náà ni aljannatu wa sifatuha wa a'maluha. aljanna àtàwọn ìròyìn rẹ̀, àtàwọn ìròyìn tọ́lọ̀ ń kó sínú ẹ̀, àtàwọn ìgbádùn bẹ̀, àtàwọn iṣẹ́ téèyàn máa ń ṣe téèyàn máa fi ń wọ aljanna náà. aljannatu Darun Na'im, ẹ̀rí aljanna ilé ìdẹ̀ra ni fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá sin Ọlọ́run. ẹ̀rí ilé kejì, ilé ìyà ni kọ́lọ́mọ́jì á bá wọn wọbẹ̀, òun náà ni iná Ọlọ́run. bàbá ti kúrò níbi tá a wà yìí, ìṣẹ̀mí tó kù tá a tún lò, ìṣẹ̀mí gbére ni, òun ò lásìkò mọ́. alihayatul abadiyya, ìṣẹ̀mí gbére waqi'atun la mahala. ìṣẹ̀mí gbére yìí tó wọ̀n lálà yìí, òun náà ni ìṣẹ̀mí tá a fẹ́ lò lẹ́yìn ìgbà tọ́lọ́run bá gbé wa dìde. imma fil janna, inú kéèyàn bá rẹ̀ lálẹ́ janna, kọ́lọ́ mẹ́sà ìfàwọn náà sínú wọn. wa imma fin nar, àbí kéèyàn lò nínú náà. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kéèyàn ó lò àsìkò díẹ̀ nínú náà kó wá padà sí àlìjánná. àmọ́ kò sẹ́nìkan tí ó wọ náà àlìjánná tí ó jáde mẹ́. àwọn ẹlẹ́bọ, àwọn olóòṣà, àwọn ẹlẹ́sìn míì yàtọ̀ sí mùsùlùmí, yàtọ̀ sí Islam, báwọn bá ti wọ náà àwọn ò ní jáde mọ́, wọn ò ní jáde mbẹ̀. ẹ̀rọ àwọn tí wọ́n ṣe ẹlẹ́bọ àmọ́ wọ́n láwọn ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ṣe tí wọ́n ò túbá nínú àwọn kàbáyìrì tó yàtọ̀ sẹ́bọ̀. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bó ṣe wù kí wọ́n pẹ́ tó, Ọlọ́run padà yọ wọ́n kò nínú iná, yọ padà wá dá wọn padà sálì janna. àmọ́ èyí táwọn bẹ lọ́hùn òun náà ni pé kọ́lọ́mọdé àtọ́náwó ká tó wà lè janna Ọlọ́run. ad-dunya daru ta'bi wal kabad, ilé ayé tẹ́nì kọ̀ọ̀kan wá tá a bára wà yìí
ilé ìdààmú ni, ilé wàhálà ni, ilé àwọn fitna àtàwọn ìdààmú ni. ṣẹ́rí tá bá ti kú omi wal jannatu hiya daru rahati wal amn, ibi ọkàn yẹn ti máa ń balẹ̀ tí ò ní sí dààmú ń bẹ̀ ó náà lálẹ́ janna. bẹ́ẹ̀ yẹn ń sin lọ́hùn ọlọ́run fìtínà rẹ̀ láyé ń bí, ọlọ́run dá wò. bẹ́ẹ̀ yẹn ò sin lọ́hùn ọlọ́run dá wò, àti kèfèrí àti mùsùlùmí lájọ wáyé àdánwò. àmọ́ ẹni tó bá wá gbọ́ ọlọ́run gbọ́, ìmánì rẹ̀ tó ní nípa ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ti tiẹ̀ fún yẹ, àmọ́ ibi kọ́lọ́mọ́ dá wò kọ́. torí ọlọ́run ọba Allah ó ti sọ fún wa náà àwọn àyà tó pọ̀ pé òun ò ní torí pé gbà ń gbọ́ kó wọn mọ̀ wá dá yín wò, òun dá yín wò, àmọ́ ẹ ṣe sùúrù. ẹ̀rí àlìjánà darun na'im, ilé ìdẹ̀ra lòun, ilé ìgbádùn ni. kò sí ìbànújẹ́ ń bẹ̀, kò sí ẹkún ń bẹ̀, kò sí òṣè ń bẹ̀, kò sí wàhálà kankan ń bẹ̀. al-imanu bil jannati wajibun, ìwà gbàgbọ́ ìgbàgbọ́ kéèyàn gbàgbọ́ dénúdénú láì ní sí iyèméjì ń bẹ̀ ipò àlìjánà wà dandan ní fólùgbàgbọ́ òdodo. faman jahadaha, ẹni ó bá ní kò sí àlìjánà ó sì ń pèrè ní mùsùlùmí fa huwa káfírun, wọ́n ti kókó ẹ̀rẹ́ kúrò ní islam. nígbà tó ní ọ̀sán àlìjánà gbogbo ìbádà tá à ń ṣe yìí ibo ní ó ti wá san wọ́n lẹ́sàn. àsìkò ọ̀run tó àwọn kan wọlé akẹ́rùn, àwọn kan òkè àsìkínú tán kan fún wa ní nǹkan kan wípé ẹgbowó àbẹ ẹgbà nǹkan báyìí à ń ṣe lillahi nítorí tọ́lọ́run. àwẹ̀ dé àwọn kan gbà àwọn kan jẹun, ẹ wá ní kò sẹ́sàn. àwọn kan ń ṣeré, à ń ṣe dáadáa, à ń tọrẹ. ṣẹ́ni gbogbo dáadáa tá à ń ṣe yìí ilé ayé ń bí kẹsàn-án rẹ̀ wà, ọ̀run lọ́wọ́. ẹni bá wá ní kò sí àlìjánà, àwọn àfáà ní ká sọ fún kó túbá kó má sọ bẹ́ẹ̀ mọ́. tó bá lè jẹ́ muslim wọn ó pọ̀ ọkọ rẹ̀ nínú islam, torí pé ọlọ́run ọba ọlá àlìjánà wà, ànábì ilé àlìjánà wà. ẹni bá sì ní kò sí ó ti pè ọlọ́run ọba nírọ́ nù. ẹni bá pè ọlọ́run nírọ́ kò lè jẹ́ mùsùlùmí lábẹ́ ẹ̀sìn wa. ìwọ ló sì gbọdọ̀ máa dáwọ́tò ẹ̀ yí pé ẹjẹ́ á máa ṣe bóyá ọlọ́run bá padà fún ọlá àlìjánà àbí tá a bá padà bá àlìjánà lọ́hùn àwọ̀ ọbẹ̀ bá a bá ṣe ba tọ̀ ẹ̀ṣẹ̀jà ṣe iná. ìwọ náà tó ń ṣe yẹn náà ò gbàgbọ́. aqidatun islamiyatun safiya, yóò rinlẹ̀ nínú ẹ̀mí rẹ̀ pé àlìjánà wà, ó sì máa ṣiṣẹ́ rẹ̀, ọmọ wa ṣàdúrà kọ́lọ̀ ń fi ọ́ síbẹ̀. àlìjánatu darus salam, ibi tí wọ́n ń pè nílé àlàáfíà àlìjánà ni. àlìjánà gan-an nílé àlàáfíà. ẹ̀rí ilé ayé ń bí ọ̀rẹ́rin díẹ̀, ó sunkún díẹ̀, ó dùnnú díẹ̀, ó bànújẹ́ díẹ̀, bó sì máa bá ayé nu tí ó kò láyé. àmọ́ àlìjánà darus salam, àlàáfíà lọ́wọ́ ń bẹ̀, kò sí dààmú ń bẹ̀. àhádà Allahu lil muttaqina min ibadihi lil muttaqin, ọlọ́wọ́n bá Allah ó fi àlìjánà náà ó fi kalẹ̀. ọlọ́wọ́n bá Allah ti kọ́ àlìjánà náà, àlìjánà ọlọ́wọ́n bá ti kọ́, gbogbo tọ́lọ́wọ́n bá kó sínú ẹ̀ ọlọ́wọ́n ti kó sínú ẹ̀. àwọn òwò lọ́wọ́n bá Allah wá kọ́ àlìjánà náà fún, àwọn náà ni àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run, ọlọ́mọṣẹ́ ìfàwọ́ náà sínú wọn. àlìjánatu khalaqaha Allahu wa hiya al-an fi as-sama'i as-sabi'ah. ẹ̀rí àlìjánà ọlọ́wọ́n bá Allah ti kọ́, ó wà ní sánmà ẹlẹ́ẹ̀keje, ọlọ́wọ́n bá gbé síbẹ̀. gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá ń ròyìn fún wa pọ́ wà nínú àlìjánà yẹn gbogbo ẹ̀ wà ń bẹ̀. bá a ṣe ń sọ̀rọ̀ yín sìn ní sánmà keje àlìjánà wà ń bẹ̀ tí ń retí wa pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa. kì í ṣe pé tabakú tá ọlọ́wọ́n ó ṣẹ̀ kọ́ àlìjánà. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá wa sọ̀rọ̀, ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim, ọlọ́wọ́n bá ní wa fis sama'i rizqukum wa ma tu'adun. ọlọ́wọ́n bá ní ẹ̀rí òkè sánmà, nínú òkè sánmà lọ́hùn ibẹ̀ ni arísìkì yín wà. ẹni wọ́n bá ti fún lókè òun ni yóò tẹ̀ lọ́wọ́ lérí ilẹ̀. òkè ni wọ́n ti ń pín arísìkì, ẹni tí ń sì ń pín ọlọ́run ni. sẹ́ni gbogbo àwọn tá a wà ní ilẹ̀ ń bí ànábì ọlọ́run ni o, wòlíì ni o,
màláíkà ni o àlìjànú ni o èṣù ni o babaláwo ni o pásítọ̀ ni àáfàá ni ìgbín ni o ẹja ni o eku ni o gbogbo àwọn atáǹbẹ lérí ilẹ̀ níbi tọ́lọ̀ ń dá ọ̀sẹ́nìkan tó lè fún yàn lárísìkí ọlọ́run ò fi sọ́wọ́ ẹnìkankan òun nìkan ló hó di nǹkan ẹ̀ lókè sámà lórí wà fi sámà irisikukum tọ́ba ti ń tọrọ arísìkí ibo lọ́mọ tẹ́wọ́ sí ọmọ tẹ́wọ́ sí sámà ọlọ́run ní fabtagu indallahi rizqa ọlọ́run bá ní ẹ máa béèrè arísìkí lọ́dọ̀ ọlọ́run ogun owó olórí ibú ní jẹ́bẹ̀ ẹni bá ń ṣe olórí ibú ni àfi kó túbá kó tó jáde láyé tí ó bá túbá kò ní wà ní Jánnà àbẹ̀yẹn tó sóògùn owó ilé tí ń gbé káàkiri yẹn ọjọ́ nǹkan tó wà ní eré ilẹ̀ àbí òṣèlú ilẹ̀ ọlọ́run sì ni wọ́n fi sàmá yẹn lẹ́sùn kòkàn wa ma tu'adun ọlọ́run bá ní tá a ṣàdéhùn fún yín àdéhùn tá a ṣe fún yín pé tẹ bá kírun tẹ gbààwẹ̀ tẹ dó déédéé tẹ tọ́jú òbí yín ẹ̀ ń bọ̀ wá gbádùn o wa ma tu'adun náà yẹn òun náà ní àlìjánnà àti tọ́wà ń bẹ̀ wa fi sama'i ma tu'adun inú sámà ní ọwà sámà ẹlẹ́ẹ̀keje àdéhùn tá a ṣe fún yín àdéhùn pé gbádùn ìdáfìmọ̀ pé àlìjánnà ti wà oyé àyà alákọ̀ọ́kọ́ ni wọ́n àyà ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá ní walaqad ra'ahu nazlatan ukhra ọlọ́wọ́n bá ní ẹ̀rí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ra'ahu anabi rí owó tó wà ń bẹ̀yẹ òun náà ní Jibril anabi rí nazlatan ukhra ayé marratan ukhra ó tuntun orílẹ̀ kan sí ní bọ́lọ̀ ń ṣe dáa anabi rí Jibril lérí ilẹ̀ ọgá adébi pé anabi ò rí òpin rẹ̀ anabi tún wá rí lẹ́lẹ́kejì inda sidratil muntaha lẹ́gbẹ̀ẹ́ igi sidratil muntaha igi tó tóbi igi yẹn wà ní sámà keje ọlọ́run ní indaha jannatul ma'wa ọlọ́run bá ní àlìjánná ibùdó sí àwọn ẹni rí ìbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ igi yẹn lókè sámà ẹlẹ́keje anabi sí al-Isra wal Miraj àbá anabi sí al-Isra wal Miraj anabi lókè sámà bí ọlọ́ àfáà tí kí bá ti ń dàrú mọ́ lọ́wọ́ ẹni kó lè padà sínú láìbírì kó ṣe kí ni kọlọ̀ lè tún kéwúké rahau orí Sidratul Muntaha níbo lọ́wọ́ ṣe Madina lọ́wọ́ àbí Maka níbo ni Sidratul Muntaha wà ó wà lókè sámà adékò ànábì ṣe al-Isra wal Miraj kọlọ̀ ọ̀wọ́lá agbára rẹ̀ gbogbo àwọn tí ẹ̀sìn ń dàrú mọ́ lọ́wọ́ kọlọ̀ mọ́sàbá wa sí ìmọ́lẹ̀ àtọ̀dọ́ rẹ̀ kọlọ́n bá ṣe hàn wọ́n kọlọ́n wájú wọn lè tẹ̀lé tọ́ ìgbà tá ànábì ṣe al-Isra wal Miraj yìí ànábì rí àlìjánná lànábì fi ní àwọn obìnrin ni wọ́n pọ̀ jù nínú ná àwọn olówó àwọn náà wọ́n pọ̀ jù nínú ná lẹ́yìn àwọn obìnrin àmọ́ lálìjánná àwọn olówó kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àmọ́ àwọn tálíkà ló pọ̀ jù bẹ́ẹ̀ torí pé nínú irinṣẹ́ téèyàn fi ṣe ọlọ́run téèyàn fi kojú ọlọ́run téèyàn fi tàpá sófin ọlọ́run owó jẹ́ kan bẹ̀ owó tọ́lọ́wọ́n fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́jọ sọ́wádé lórí burúkú ọlágbára ọlọ́run bá wa ẹ̀ mayami nínú ẹ̀sìn wa ọlọ́run Allah subhanahu wa ta'ala ojú oyé wa pé àlìjánná wà tó dá ànábì rí nígbà tó ṣe kíní nígbà tó ànábì lọ sókè adépẹ́ àlìjánná ọlọ́run ti kọ́ ọlọ́run Allah ní wasari'u ila magfiratin min rabbikum ọlọ́run bá ní ẹ sáré lọ bí àforíjì ẹ sáré ẹ máa tọrọ àforíjì tẹsẹ̀ yín bá ti yẹ ẹ sáré lọ́dọ̀ ọlọ́run ẹni kò foríjì ila magfiratin min rabbikum wa jannatin arduha as-samawati wal ard ọlọ́run bá ní ẹ sáré ila jannatin ẹ sáré bẹ́ẹ̀ sì wà àlìjánná iṣẹ́ àlìjánná ẹ sáré lọ síbi iṣẹ́ àlìjánná tí wọ́n ti ní iṣẹ́ àlìjánná lélẹ́yìí ẹ má máa fa kùnùnù ẹ tètè ṣe kíni ẹ máa sáré lọ bẹ̀ ọlọ́run ní a sáré lérí ayé kí ló ní a sáré lérí rẹ̀ ó ní a sáré lérí bá a ṣe láforíjì astaghfirullah 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 jọ́ máa pọ̀ tó bá ti ṣẹ̀ kó túbá tó bá tún ṣẹ̀ túbá tó bá tún ṣẹ̀ kó tún túbá lẹ́yìn náà ila jannatin ẹ sáré àlìjánná bẹ́ẹ̀ ṣe wà àlìjánná àrídù as-samawatu wal ardu ọlọ́run bá ní ẹ̀rí as-samawatu sánmà náà sánmà bó ṣe fẹ̀ tó yẹ ọlọ́run bá ní àrídù as-samawatu wal ard ọlọ́run bá ní
ẹ̀bù àlìjánà ẹ̀bù àlìjánà samawati bí sáma ṣe fẹ̀ tí ò lókun ọlọ́run ní bí ẹ̀bù rẹ̀ ṣe nínú òró rẹ̀ wá ń kọ́ nígbà wọn ní ẹ̀bù ṣe kí ni ọ̀fẹ́ bí sáma wàlà ard ọlọ́run bá ní ẹ̀bù rẹ̀ ọ̀fẹ́ bí ilẹ̀ ṣe kí ni bí ilẹ̀ ṣe fẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀bù àlìjánà fẹ̀ òró àlìjánà wọn kọjá máa ìgbà tó lọ́wọ́ bá lọ́wọ́ parí rẹ̀ ó ní u'iddati lil muttaqin ọlọ́wọ́ bá ní àwọn tí a kọ́ kalẹ̀ fún àádá u'iddati torí pé jánà ni ọlọ́wọ́ bá ní àti pòpíà rẹ̀ lil muttaqin fáwọn olùbẹ̀rù ọlọ́run ìtumọ̀ nígbà jánà ọlọ́run ti kọ̀ ìtàgbọ́ yín bẹ́ẹ̀ nìyẹn kì í ṣe pé ọlọ́wọ́ bá àlá ọwọ́ fẹ́ wo ìgbádùn kan lé ayé ọwọ́ fẹ́ wo ìgbádùn yẹn yóò wá wò ní wàá fi ṣe ìgbádùn títí ẹ̀ sí sánmà ọlọ́run wàá kọ́pì rẹ̀ wọ́n ní tẹkinọ́lọ́jì kan àwọn ìgbádùn kan bẹ́ẹ̀ lé ayé irọ́ o gbogbo tó wà ní àlìjánná tẹkinọ́lọ́jì ò lè lè wá gbogbo ìròrí wa àti máa wá àti ẹjẹ́ àṣàyé báyìí kó lè bá jẹ́rọ̀rùn ẹjẹ́ àṣẹ nǹkan báyìí káyé lè bá dẹ̀wálá ẹjẹ́ àṣẹ nǹkan báyìí kí ìrọ̀rùn lè bá bá wa gbogbo ń tà ṣe pátá a máa bá ìrọ̀rùn tó wà ní àlìjánná lọ́ọ̀kan ìrọ̀rùn tó ní àlìjánná ojú kan ò rí rí etí kan ò gbọ́ rí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wọ́n ní ọlọ́run bá wà pàṣẹ ipe wasiqa alladhina ttaqaw rabbahum ọlọ́run bá Allah yóò wà pàṣẹ ipe gbogbo àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọyá ẹ máa darí wọn ila al-jannati zumara ẹ máa darí wọn sínú kíni sínú àlìjánná ẹ máa darí wọn sínú àlìjánná kọ́lọ́mọsá ìfàwọ́ náà sínú wọn. sa'atu abwabiha wọ́n ní ẹ̀rí àlìjánà yìí ibi tó tóbi dé wọ́n ní ẹ̀rí fífẹ̀ lẹ̀kùn ẹyọ kan àwọn lẹ̀kùn rẹ̀ fẹ̀ gan nítorí pé ó tóbi gan ma bayna misra'ayni min masari'il jannati masiratu arba'ina sana anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni ma bayna misra'ayni min masari'il janna ẹ̀rí tabasi abala lẹ̀kùn kan abala méjì ní lẹ̀kùn ẹyọ kan abala alákọ̀ọ́kọ́ tá a bá ṣe báyìí mọ́ṣáláhùn nìkan ẹlẹ́ẹ̀kejì mọ́ṣáláhùn ọlọ́wọ́n bá ní ṣe wá rí máa bẹ́ẹ̀ náà mísírà ayé ni ṣe rí láàrin abala kìíní àti kejì tá a bá ní kéèyàn máa rìn bẹ́ẹ̀ èyí ó rìnrìn 40 years lẹ́kùn kan sẹ́wọ̀n pé àwọn ní 4x4 àbí a sì ní 3x kíní 3x6 àbí tọ́ alẹ́ ní àlìjẹ́nà sẹ́ wọ́n níbi tó ń fẹ̀ dé bẹ́ẹ̀ bá rìn tí ń rìn ìwọ̀n á rìn oyé níbi abala alẹ̀kùn méjèèjì tó sílẹ̀ ìwọ̀n á rìn láàrin méjèèjì láti bí abala kan bọ́ síbi abala kejì èyí ó rìnrìn 40 years. tẹ́mánìkẹ́yọ̀ máa rìn lọ mọ́kà ní sí láti ibi ìjàmá èyàn ní débẹ̀ láàrin ọdún méjì ẹwẹ̀lẹ̀kùn bó ṣe fẹ̀ tó jàmá kọ́lá mọ́sá ìfàwọ́ náà sínú wọn. ahlul jannati fi na'imin azima ẹ̀rọ àwọn ọmọ àlìjẹ́nà wọn ni wọ́n wà nínú dẹ̀ra àwọn olómọ àlìjẹ́nà náà jẹ̀mọ́ wọn làwọn ẹni rẹ̀ ó lè jẹ́ ní rí àfi káàrin wa tọ́lọ́wọ́n bá aláwọ̀ mọ́ dàrú mọ́sẹ̀ bọ́ lẹ́yìn náà ó lè jẹ́ ní rí àfi kọ́ ọmọ ṣe ìbádà tí ò ní bídí àánú kọ́ ọmọ ṣe ìbádà tí ò ní bídí àánú ló fi jẹ́ ní rí torí tó bá fi bídí àṣẹ lọ́wọ́ bá wọn nígbà lẹ́yìn náà ọmọ ìwà tó da sáwọn èèyàn sí mùsùlùmí àtẹ̀ntí èsè mùsùlùmí ọmọ sí dáadáa sáwọn èèyàn ìdóòjọ́ ọdẹ ní rí nìyẹn o lẹ́yìn náà ọ wá iṣẹ́ tó máa ṣe tó máa fi jẹun aláàlí torí gbogbo iṣẹ́ tó bá ṣe tó bá lé pé ìdí jìbìtì ni gbogbo iṣẹ́ yẹn wọn ò ní fún ọlọ́run ẹni tó lù ú jìbìtì wọ́n ṣe kí ni òun ni wọ́n kó fún lórí jẹ́ pé tẹ̀ bá fẹ́ jẹ́ nire yóò mójútó ìmánì rẹ̀ yóò mójútó súnà yóò sì mójútó ìwà rẹ̀ yóò sì mójútó àti máa jẹ lábala aláàlí sórí tó kàn bá ti bọ́ lẹ́nu mẹ́rẹ̀ẹ́rin tí mo kà yẹn ó ti kú lẹ́ni rẹ̀ àbí wọ́n ti àárín wa tọ́lọ́ ti dàrú gbọ́dọ̀ sọ ajẹ́ nire wọ́n tó yà lẹ́yà nábì tó ní bídíà lọ́ọ́ máa ṣe gbọ́dọ̀ sọ afẹ́ jẹ́ nire wọ́n tó ní òní wà dáadáa mọ́ ẹlẹ́sìn sì ni ọ́ wọ́n tó ní ọmọ lọ́wọ́ yẹn jìbìtì kó tó jẹ kó tó mu gbọ́dọ̀ sọ ajẹ́ nire ọlọ́ni innal abrara lafi na'im ọlọ́wọ́n bá ní àwọn ẹni rẹ̀
wọ́n bọ̀ wá sínú gbádùn alal araiki yanzurun wọ́n jòkóó lérí agbántara àwọn àga tó dé pé èèyàn máa relax níbẹ̀ èèyàn máa sinmi ọlọ́wọ́n bá ní wọ́n jòkóó síbẹ̀ tí wọ́n máa gbádùn níbẹ̀ wọ́n máa wo àwọn ìdẹ̀ra ọlọ́run wọ́n máa retí àwọn orí ọlọ́run. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ròyìn àwọn ọmọ àlìjánná Ànábì inna ahlal jannati ya'kuluna fiha Ànábì ní sẹ́yìn gbogbo àwọn ọmọ àlìjánná wọ́n máa jẹ wọ́n máa mu wa yashrabun wọ́n máa jẹ wọ́n máa mu ìtọ́ba ti wù ọ́ ìlọ́ máa jẹ ìtọ́ba ti wù ọ́ ìlọ́ máa mu ó sì jòkó lẹ̀ ní nǹkan wọn wà bá ọ kì í sì wọ́n lọ́ máa wá ká. Ànábì ní wala yatfilun gbogbo àwọn tó bá wà nínú àlìjánná wọn ò ní ha kẹlẹ̀mbẹ̀ ẹ mọ̀ pé ìdọ̀tí ní máa ń wà nínú kò sí lálìjánná ó ní ha kẹlẹ̀mbẹ̀ wala yabulun Ànábì ní wọn ò ní tọ̀ àwọn ọmọ àlìjánná ò ní tọ̀ wala yatagawwatun ni wọn ò sì ní yàgbẹ́ kò sí tọ́lẹ́ẹ̀tì lálìjánná ọlọ́wọ́ kọ síbẹ̀ ilé ìdọ̀tí téèyàn máa fọwọ́ lé mú kó tó wọlé kò sí síbẹ̀ ẹ sì máa jẹun ẹ máa mu wala yamtakhatun Ànábì ní ẹ̀ ní fankún bẹ̀ fúrẹ̀ wọ́n máa fankún wọ́n yẹ fankún lálìjánná qalu fama balu ta'am àwọn sàhábà wọn wá bí Ànábì pé ọlá àní yàgbẹ́ àní tọ̀ àwọn oúnjẹ táwa ń jẹ ibo ni wọ́n máa wá gbà lọ qala jusha'un Ànábì ní jusha'un Ànábì ní òórùn oúnjẹ yóò máa di òórùn tó dáa jù òórùn àlùmísìkì oúnjẹ yẹn àwọn atẹ́gùn máa jáde lẹ́nu yín òórùn tó dùn ní wa rashhun lẹ́yìn náà ẹ máa làágùn fẹ́rẹ́fẹ́ ka rash'il misk nígbà tẹ́yìn bá fi pàfúmù àlùmísìkì sára ìtumọ̀ ẹni pé ìdùnnú náà ni wọ́n máa bá dé kò sí ìtọ̀ tí ń rùn bẹ́ẹ̀ ni ò sí ìgbẹ́ tí ń rùn wala yanamun Ànábì ní inú ẹgbà wákà Ànábì ní ẹ̀ ní sùn kò sórun bẹ́ẹ̀ wàhálà ní máa mú yàn sùn ẹ bá ṣe wàhálà nílé ayé tán èyí ó rest àbí yóò sùn torí ijọ́ kejì tó fẹ́ jí lọ ibi tí tó ń lọ nígbà tí wàá sí wàhálà ń bẹ̀ kí ni wọ́n fẹ́ sùn fún káti wá pé ọmọ wa harun ọmọ wa yàtọ̀ kò sí oorun sísùn lálìjánnà ayé àdúlẹ̀ báyìí náà ni abadal abidi wala yamutu lẹ́yìn náà wọn ò ní kú wọn ò ní ṣe kíni wọn ò ní kú ọmọ àlìjánnà ò ní kú o sẹ́mi pé tiwa náà àdéhùn sí pé ọlọ́wọ́ gbé àgbo ńláńlá kan yóò gbé kalẹ̀ ọlọ́wọ́ sọ ikú yóò sọ di àgbo ńláńlá kan yóò wà ní ẹ̀yàn ọmọ náà ẹ máa wọ̀ ọ́ká o kí lè léyìí wọ́n ní kú ni ẹ̀yàn ọmọ àlìjánnà ẹ máa wọ̀ ọ́ká o kí lè léyìí wọ́n ní kú ni ọlọ́wọ́ wa pàṣẹ kí wọ́n du àgbo náà tí wọ́n bá du tán ọlọ́wọ́ wa sọ fún àwọn ọmọ náà ipe khuludun bila mauti ìnira tẹ́ wà ń bẹ̀ yín ikú ni máa ń gbà nira lọ́wọ́ yàn ikú tí ó pa yín náà mo ti pa yín ẹ̀ ní kú o bẹ́ẹ̀ sì máa bẹ lọ gbére àti inú ẹ̀yẹn lẹ́bọ ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ bọ pásítọ̀ bá tó ìmọ̀ yín kú mẹ́ẹ̀ ẹ̀yin máa lè jẹ́ náà ẹ̀yin náà ẹ̀wòrán khuludun bila mauti ẹ̀yin náà ẹ̀wòrán ikú ni máa ń gbàgbàdùn lọ́wọ́ yàn ikú ẹ bá dáhùn tọ́lọ́wọ́n bá kẹ́ ìdí máa ń bà wọ́n lẹ́rù jù láyé òun náà ni àárẹ̀ àti ikú àárẹ̀ náà sì ní kí ni wọ́n ń bẹ̀rù lára rẹ̀ ikú ọlọ́run ní khuludun bila mauti ẹ máa gbádùn yín o ẹ máa gbádùn yín o ẹ ní kú o kò sẹ́nìkan tí ó kú nu yín mọ́ ẹ máa bẹ̀ lọ gbére ọmọ ya gbére yẹn àbíkọ́jẹ́ pé náà àlìjánnà lọ já sí o tọ́bẹ̀ lè já sínú ìyá ọlọ́run kò sẹ́ni tí ó gbọ́ lẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn sifatu aljanna nínú àwọn ìròyìn tó wà nínú aljanna ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala níbi oyè wáyé pé wa yusqawna fiha ka'san kana mizajuha zanjabila àwọn ọlọ́wọ́ bá a mọ̀ fún wọn láwọn omi mu pẹ̀lú àwọn kọ́ọ̀pù tó gbádùn omi tá a fẹ́ fún wọn mú yìí àti mixi zanjabil yẹn ń pè ní ginger atalẹ̀ dáa púpọ̀ ó da fáráfẹ́ ara èyí lè máa fi ṣe júùsì kọ́ máa mú èyí lè máa kàn jẹ ọmọ jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ó ta díẹ̀ lẹ́nu sọ wá rí atalẹ̀ làwọn ń pè ní sẹ́ńjẹ̀bílà nínú èdè tiwa àwọn lárúbáwá náà òun náà wọ́n ń pè ní sẹ́ńjẹ̀bílà nínú èdè tiwọn sẹ́ẹ̀rí sẹ́ńjẹ̀bílà àtàyé àti tinú àlìjánná ó kàn jọra wọn lórúkọ ni kò jọra wọn nínú ìtumọ̀ sọ̀rọ̀ pé eléyìí ọmọ tàwa lẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ eléyìí ọ̀sán yọ kú ìfẹ́ àjíǹjà yìí ó ti pọ̀jù tinú àlìjánná ó yàtọ̀ sí tilé ayé àmọ́ lọ́wọ́ mọ̀ pé afẹ́ràn jíǹjà ní ayé àmọ́ fi ń gbádùn lọ́lọ́run fi ń ọ̀dà àwọn tó ń fún yín ní jíǹjà mú lọ́rùn àmọ́ yàtọ̀ sí jíǹjà yìí tẹ̀ mú láyé gbogbo tá a fẹ́ràn láyé yẹn lọ́lọ́run bá pèsè kalẹ̀ sínú àlìjánná
gbogbo tá a fẹ́ràn pátá nílé ayé lọ́lọ́run pèsè kalẹ̀ wa min sifati ahlil janna nínú àwọn ìròyìn àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́run bá Allah ó ní bàbá kó wọn sínú àlìjẹ́nà ọlọ́run wá ń ròyìn bí ojú wọn ṣe rí ọlọ́run bá ní ojú yawma idhin na'imah ọlọ́run bá ní àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́run bá ní ojú wọn ẹ̀rí àpẹẹrẹ ìdẹ̀ra ń bẹ ẹ̀yọ́ màá tẹ́ bá rẹ́ni tí yà ń jẹ àbẹ́ni tó fọ́ sẹ̀ àbẹ́nìkan tí ń bẹ nínú ìdùnnú tẹ́ bá wojú àwọn méjèèjì yọ yàtọ̀ síra wọn ọlọ́run bá ní ojú àwọn ọmọ àlìjẹ́nà na'imah ẹ̀rà pẹ̀rẹ̀ ìdẹ̀ra ń bẹ ni'ma lè sáàyè radiya látara àwọn iṣẹ́ àlìjẹ́nà tí wọ́n ṣe sáàyò ha iṣẹ́ àlìjẹ́nà ó ṣiṣẹ́ ní jama o ọmọ sàdúrà ó sì máa ṣiṣẹ́ radiya àwọn ọmọ àlìjẹ́nà yìí nígbà táwọn náà dá àlìjẹ́nà tán ujuhum radiya ọlọ́run bá ní gbogbo wọn inú wọn dùn kò sí nǹkan kan nínú àlìjẹ́nà tí wọ́n rí tí wọ́n sọ fọlọ́n pé ọlọ́run ò sì bá gbélé yìí kó ń bẹ́ẹ̀ kọ́ bá fi léyìí sí ó sì bá ṣe léyìí báyìí ó sì bá ṣe tọ̀hún báyìí àtúndì kankan àtúndì kankan báyìí eléyìí ẹ̀rú ń bà wá o kò sínú àlìjẹ́nà rọ́ọ̀dìyà gbogbo tó wà ń bẹ̀ pátá inú wọn máa dùn ní ìpè tọ́lọ́wọ́n bá Allah tó sàdéhùn ní fi jannatin aliyah ọlọ́wọ́n bá ní àlìjẹ́nà tá gbé àwọn olùgbàgbọ́ òdodo sí àlìjẹ́nà yẹn ga ọ̀gá la tasma'u fiha láàgìyà wọn ò ní gbogbo kúgbọ́ ń bẹ̀ ọmọ rẹ̀ kú bàbá rẹ̀ lásìdẹ́ǹtì inú rún wọn ní erí ń fọ́ wọn ní ẹnìkan lépa rẹ̀ ká wọn ní wọn sọ̀rọ̀ burúkú sí ọlọ́wọ́n bá ní wọn ò ní gbogbo kúgbọ́ nínú àlìjẹ́nà ọ̀rọ̀ téèyàn gbọ́ tí nìyàn bàjẹ́ èyí ní gbọ́ lálìjẹ́nà fiha aynun jariyah ọlọ́wọ́n bá ní àwà fún wọn ní àwọn odò tí wọ́n máa sàn ayé uyunun jariyah àwọn odò tí wọ́n máa sàn yìí àwọn kan máa sàn fún wàrà ọkàn máa mú kọ́ọ̀pù náà ni pé ọmọ fi bu lọ́wọ́ máa mú àwọn odò kan máa sàn fún oyin ọmọ mú kọ́ọ̀pù ọmọ bu ọmọ mú àwọn odò kan yóò máa sàn fún ọtí àmọ́ yàtọ̀ sí ọtí tilé ayé ọtí tilé ayé òun máa ń pààyàn ni èèyàn máa ń já sókọ́tà ni eré yẹn máa ń dàrú ni ṣe rí ọtí tọ̀hún àmú lálìjánnà ọtí ìgbádùn ni ó kọ́kàn papọ̀ náà ni hamuru náà lànà bíi pé àmọ́ hamuru ó kọ́ papọ̀ ní níta kó sínú rẹ̀ ó yàtọ̀ sí ara wọn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam àwọn omi odò tó mọ́ á máa mú nínú àlìjánnà ọlọ́run bá ní fiha sururun marfu'a ọlọ́run lá kó àwọn ibùsùn marfu'a ọgá báyìí ibùsùn tó bá pẹlẹbẹ àpẹẹrẹ yarí àbí wọ́n mọ̀ tí fóòmù bá lábàyàn la àbí wọ́n adélé àwárí pé wọ́n ní eré ẹni ló sùn àwọn àti mọ̀ pé ìyá ń jẹ́ arọ́mọ ní àmọ́ ibùsùn tó ga ṣẹwárí gíga ilé yìí yóò ga jà wá gan lọ kí wọ́n ṣe pé àmọ́ wá fún síbẹ̀ kọ́ tàwádọ̀ àti ìdá dákàlà ahalu alìjánná tó bá wọnú yàrá tó ibùsùn rẹ ó ṣe gáwọn yóò wá wálẹ̀ fún rẹ̀ automatic náà yóò wálẹ̀ ọ wà bẹ́sẹ̀ rí ẹ̀ wọ́n ní ọ̀n bẹ́sẹ̀ rẹ̀ báyìí ọba obìnrin tẹ́nìkan ọ̀dọ́dọ̀ rẹ̀ rí ọba mẹ́ ẹni tí ọba máa bá sẹ́wọ́ sùn láyé tá a wà yìí ẹni tí ọ̀la lè torí tí ọba ti ń gbádùn ti bí nítọ̀nà aráàmù ò ní gbá ti tọ̀hún ọ̀n bọ́sẹ̀ rí bẹ́ẹ̀ ní báyìí àwọn ọmọge ó bu ọ ni ó sì kéré parí ó ní méjì bàbá ajẹni tí yóò kú sójú ogun ẹ̀sìn wọ́n ní wọ́n fọ́n sẹ́mùtì ọkọ̀ máa gbádùn lọ ní jama. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wa kiwabu mawdu'a ó ní ọlọ́run bá ní àtò kọ́ọ̀pù lẹ̀ báyìí àtò kọ́ọ̀pù lẹ̀ mawdu'a àtò lẹ̀ báyìí wada'a yada'u mawdu'a àtò lẹ̀ báyìí ọkọ̀ máa mú ọmọ bu wàrà mu ọmọ bu oyin ọmọ bu omi tọ́mọ́ àti ọtí tọ́mọ́ yàtọ̀ sí ọtí táyé dàmú ọmọ gbádùn bẹ́ẹ̀ ni ó rí kọ́ọ̀pù ẹ báyìí ó wò bá ipá àwọn òyìnbó ṣe kọ́ọ̀pù láyé àmọ́ òwò ríro lérí torí gbogbo tó wà ní àlìjánná máa la àyìn rahat ojú kan ò rírí wàlá udhunu sami'at etí kan gbọ́ rí wàlá khatara fi qalbi basharin qat ẹnìkan ò rórí pé mo ṣe ẹ̀rú pé kọ́ọ̀pù báyìí láàfin mọ̀mí lájánná mo dẹ̀ wá padà bá bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní ọkọjá òye yín ẹ lè ronú débẹ̀ torí ìgbádùn yẹn gáyàtun ni'ma ọlọ́wọ́n bá ní wọn náà máa rí ku masfufa ọlọ́wọ́n bá ní àtò pílò àsẹ́ẹ̀tì pílò fún ọ sẹ́mi àpébẹ̀ bá fẹ́ gbádùn dáadáa àwọn pílò méjì lọ́wọ́ o nínú àlìjánná pílò tó fi rọrí ọ̀tọ̀ pílò yìí tó máa fi ro ẹ̀gbẹ́ ọ̀tọ̀ wọn náà máa rí ku masfufa ọlọ́wọ́n látò kalẹ̀ lẹ́yìn náà wọ́n sara bí yóò mabuthuta
lẹ́yìn náà á wà fún wọn ní àwọn rọ́ọ̀gì ẹja pè ní rọ́ọ̀gì ìtẹ́ tó tóbi màbùfúùsà á kàn dálẹ̀ fún ọ atẹ̀kàn síbi atẹ̀kàn sọ́hùn inú àlìjáná rẹ nípa inú yàrá rẹ atẹ̀kàn síbi ọmọ wa máa jòkó lórí èyí tó bá wù ọ́ ó tó máa fi pílò ṣe kí ni ọmọ fi rọgbọ̀kú ọmọ wa gbádùn bẹ́ẹ̀ ọmọ jẹun tó wù ọ́ ọmọ ọmọ tó wù ọ́ àlìjáná tá a fẹ́ wọ̀ yí jẹ́ mọ́ ìgbádùn wà ń bẹ púpọ̀ ọlọ́wọ́n bá ní fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yuni ọlọ́wọ́n bá ní ẹ̀mí kan yẹ gbogbo tí ń mi lọ́lọ́run rí fàásì àtànẹ́bùwà Muhammadu àtàwọn màláíkà o àti gbogbo àjànú o àti gbogbo àwọn àfá o wòlíì o àti gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́ndá ọlọ́run lẹ́mìí kan ò mọ ń ta fi pamọ́ bí àwọn ọmọ àlìjánná bó ṣe rí kò sẹ́nìkan tó mọ̀ min qurrati a'yuni nínú nǹkan tẹ̀yàn máa ń rí tínú yóò máa ṣe kíni tínú yóò máa dùn tó jẹ́ ìtutù ojú fún yàn ọlọ́run ní jaza'an bima kanu ya'malun ẹ̀san làlìjánná lórí àwọn iṣẹ́ tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe ní ayé kọ́lọ́mọ́sá fàwọn náà sínú àwọn ọmọ àlìjánná ìgbádùn àlìjánná nítorí tẹ̀síwájú hóòrò ayin ọlọ́wọ́ fún aláwọn ọmọbìnrin àwọn ọmọbìnrin ni wọ́n ń pè ní hóòrò ayin àwọn ọmọbìnrin tẹ́nìkan ọ̀dọ́dọ̀ wọn rí wọ́n ní ayin ojú wọn ṣe kíni ojú wọn yáàyè púpọ̀ wọ́n ní àwọn àbá kan wọ́n ní ojú wọn fẹ̀ obìnrin tó gbé lọ́wọ́ fẹ̀ díẹ̀ ìmọ̀ tó yáàyè yàtọ̀ ayin ọlọ́wọ́ bá aláà ó ní àwọn ọmọge wọn bẹ̀ fún yín àmọ́ kò sáwọn ọkùnrin fáwọn obìnrin o ọkọ rẹ̀ náà lọ́wọ́ panabisi ọlọ́run tún ṣe ọlọ́run ṣe kíni ọlọ́run tún ṣe ọlọ́run gbobìnrin láàyè kó ní ọkọ méjì láyé lẹ́ẹ̀kan náà àbí kó ní ọkọ lọ́run ọkọ rẹ̀ tó bá jẹ́ ọkọ rẹ̀ láyé ń bí òun náà ní ọjọ́ ọkọ rẹ̀ lọ́run tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo àmọ́ tó bá jẹ́ pé ọkọ lọ́kọ ọlọ́run wò kan nínú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run fi fún un ìgbé máa fẹ́ Abu Khadija ẹ̀ ọmọ Khadija náà ọ̀nà bẹ́ẹ̀ ẹjọ́ máa bá ẹjọ́ máa gbádùn. ọlọ́run ní inna lil muttaqina mafaza ọlọ́run bá ní àwọn olùgbàgbọ́ òdodo àwọn ti bọ́ lọ́wọ́ ọ̀yà inna lil muttaqina inna mafazan lil muttaqin ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo àwọn ti bọ́ lọ́wọ́ ọ̀yà torí pé àwọn ti wà nù gbádùn wọ́n ti jèrè hadaiqa inna lil muttaqina hadaiqa ọlọ́wọ́n bá ní ọgbà ńlá ń bẹ fáwọn olùgbàgbọ́ òdodo àwọn tẹ́bẹ̀rù ọlọ́run nínú àlìjánà wa anaba inna lil muttaqina anaba ọlọ́wọ́n bá ní àwọn èso grapes àbáwọn èso míì náà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti mú ti ń jẹ báyìí inú rẹ̀ ó sì máa dùn ọlọ́run ní ó wà fáwọn olùgbàgbọ́ òdodo àtàwọn olùbẹ̀rù ọlọ́run wa kawaiba atraba inna lil muttaqina kawaiba atraba ọlọ́wọ́n bá ní kawaiba àti fà wọn kawaiba sí eré bẹ́ẹ̀ dìde wọn àwọn náà pè ní alkawaib almaratu alkaib ní tí wọ́n pè bẹ́ẹ̀ òun náà ní obìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ bàlágà àbọ̀ bàlágà kò tí ì pẹ́ tọ́jẹ́ pé ọyàn rẹ̀ ó dúró sánsan báyìí ní tí wọ́n pè ní alkaib ní wọ́n ní almaratu alkaib òun náà ni obìnrin tó ṣe bàlágà tí ọyàn rẹ̀ dúró kò tí ì wálẹ̀ tàbí kò tí ì bímọ kì í lọ́kọ gbogbo àwọn obìnrin tá a kó síbàlẹ̀ jẹ́ náà fún yín bóyá ọyàn wọn ṣe dúró nìyẹn ọlọ́wọ́n bá aláàtì mọ̀ pé àwọn ọkùnrin nínú tá a fẹ́ràn ilé ayé ọjẹ́ kan bẹ́ẹ̀ ọlọ́wọ́n wá sọ fún wa yìí pé ẹ máa kírun ẹ máa gbà wẹ̀ àwọn kàwá yìí bá ń ṣe kí ni wọ́n retí àwọn obìnrin tí ọyàn wọn dúró àtẹ̀rọ́ba ọlọ́wọ́n bá ní gbogbo wọn éèjì kan náà ni wọ́n wà mutasawiyatu fi sin kò sárúgbó kan nù wọn kò sí abilékọ kò sí báwo ni wọ́n pè é èyí tó ti sábíàmá lárábìnrin kan sí lọ́njọ́ kan arúgbó ni ìwọ́n ń lọ ó ń tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ànábì wa ní arúgbó ní wàlì jẹ́nà ànábì fi ń ba sẹ́fẹ̀ lọ́ba bu ẹkún pé ànábì lọ́wọ́ ní wàlì jẹ́nà ànábì wa ní ká pé wá pé kọ́mọ̀sán kó máa wò wípé ìdó òun fi ń bá dẹ́fẹ̀ ní pé kò ní gbé fọ́tò arúgbó yìí wọ àlìjẹ́nà ọlọ́run da gbogbo wa pátá àtọbìnrin àtọkùnrin wa age of 33 years age of 33 years àwa ga bí anabi adama àwa yáyí bí anabi yusufu ọlọ́run sẹ́sẹ́ wa lọ́mọ àlìjẹ́nà anabi yusufu táwọn obìnrin ní tí wọ́n fi ọ̀bẹ tí wọ́n fi ń rẹ́ka gbogbo èmi ni pimples ti ń dààmú rẹ
ẹ̀mí kìnnì kan ìyàwó rẹ̀ tí tó rí bákan ọlọ́run ó tún gbogbo ẹ̀ ṣe gbogbo àárẹ̀ra wa báyà wà bẹ̀rẹ̀ pé ha Abu Zainab náà ni àní Umu Zainab náà ni àdúpẹ́ ọlọ́run àwọn àtàwọn ìyàwó wa kọ́lọ́mọ́sà sí wa lọ́mọ àdìjẹ́nà kọ́lọ́mọ́sà wa lọ́mọ aná gbogbo láì fi ti ń bẹ lára ìyàwó rẹ̀ ò ní rí ń bẹ láti jẹ́nà ọlọ́run pa gbẹ̀rẹ̀ bí yẹn ọlọ́run ṣe kíni ọlọ́run pa rẹ̀ gbogbo gbẹ̀rẹ̀ tó ti sísára nígbà tí wọ́n níjọ́ nígbà ọlọ́run pa gbogbo rẹ̀ ò ní rí bànújẹ́ ò ní rí báàdì rẹ̀ àwọn yóò sì kọ́ oṣù bẹ́ẹ̀ ni gbogbo tí ń bọ̀ oníjẹ́ lára ọkọ rẹ̀ pé tó asáṣẹ̀ fẹ́ torí ẹ̀sìn náà àmọ́ tó àdúpẹ́ àyídá tán torí gbogbo tí ń bọ̀ oníjẹ́ ọlọ́run tó ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wa ka'san dihaqa ayé ka'san mumtala ọlọ́run bá ní àá fún wọn ní àwọn kọ́ọ̀pù tó jẹ́ pé ó kún kẹ́kẹ́ fún àwọn nǹkan tí yọ máa mú tí yọ máa gbádùn ń bẹ̀ tó mọ́ tónítóní nínú ayé mi ọlọ́run inna ansha'nahunna insha'a ọlọ́run láwọn obìnrin àtàwọn obìnrin tí wọ́n wálé ayé àtàwọn obìnrin tí wọ́n wálé ayé àwọn méjèèjì yẹn ọlọ́run bá ní àá dá wọn dáadáa inna khalaqnahunna insha'a ọlọ́run ní ansha'nahunna insha'a àti dá wọn síbẹ̀ faja'nahunna abikara ọlọ́run bá ní iṣẹ́ rí gbogbo àwọn obìnrin pátá àtàwọn atayé àtàwọn tọ̀hún ọlọ́run ní òun sọ gbogbo wọn dọmọge ìyàwó rẹ tó ti bímọ bíi 50 yẹn tó bá fẹ́ súnmọ́ àbí tó ti bímọ 30 àbí ọmọ mẹ́wàá náà ló bí ó súnmọ́ nígbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ súnmọ́ ọmọge tí ọmọkùnrin rí abukara ọlọ́run á sọ gbogbo wọn di fájì orúban tí wọ́n sì mèrè sí ọgbọ́n àfa onídàkọ́ máa bá àwọn aṣẹ́wó ṣeré girlfriend ó sì fẹ́ wà lìjẹ́nà ọ̀n yàlè ìyàwó ọkọ ọlọ́kọ ẹ̀yìn yàlè ẹni bá yàlè kò ní wà lìjẹ́nà o àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọba lọ́wọ́n bá lóun fún láwọn gbogbo táǹkalẹ̀ ẹni bá sì ti ń ṣe ṣìnà kò bẹ̀rù ọlọ́run ìtumọ̀ ẹni pé ẹni bá ti gbá tayé tán ilé ìwọ náà ni kò ní gbádùn lọ́rùn ọlọ́run orúbà ọlọ́run ṣe láwọn obìnrin tó wà láti jẹ́nà yìí àwọn obìnrin tí wọ́n fẹ́ràn ọkọ ni tí wọ́n sì máa ń ṣe dáadáa sọ́kọ wọn tí wọ́n máa ń lọ́mọ́kọ àwọn alọ́mọ́kọ ẹlẹ́mí àmọ́ ní ìyàwó òun kì í bá wọn ṣeré yọkàn máa ṣe wú ẹ̀ bákanbákan máa fara dà á bọ́bá ti di pé ọlọ́run dá yín padà sínú àlìjánnà èyí tó wà láyé náà ọlọ́run tó ṣe ní tí wọ́n máa ń ṣe yọ padà ṣe kíni yọ padà máa ṣe ọlọ́run tó wá fún ọ láwọn ọmọ gẹ́gẹ́ àlìjánnà gangan àti rọ́ọ̀bà èjì kan náà ní gbogbo wọn wà ọlọ́run nílé ashabil yamin ọlọ́run láwọn ìjọ apá ọ̀tún àwọn aláàfin ní gbogbo gbádùn yìí o àwọn wọn ìjọ apá ọ̀tún jàmá alimutakun àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n lè mọ́sẹ̀ fàwọn náà sínú wọn binauha wala binatuha min dhahabin wa fidda rí àlìjánà tá a wí yìí àìsẹ́ rí wọ́n bíìdì àlìjánà pẹ̀lú gold àti silver gold tá a lé káàkiri ayé yẹn òun ni wọ́n fi ṣe búlọ́ọ̀kù tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi máa àlìjánà àti fàdákà òun ni wọ́n fi design rẹ̀ kúnlẹ̀ náà ya Rasulullah àwọn sahaba wọ́n ní a sọ pé ìwòjíṣẹ́ ọlọ́run hadithna alìjánà mẹ́sẹ̀ bá wa sọ̀rọ̀ nípa àlìjánà ma binauha bóòlù ọlọ́run ṣe kọ́ àlìjánà náà qala anábì ní labnatu dhahabin wa labnatu fiddatin wa malatuha almisk anábì ní gbogbo àwọn labina ni wọ́n ń pè ní block àbí yẹ̀pẹ̀ taasu báyìí taasu báyìí tá a gbé léra wọn àbí àwọn pílà tá a jẹ́ pé amóde àwọn gbé léra wọn tọ́mọdébọ́já intalabinat tí wọ́n ní pé tablock ọlọ́run ní gbogbo tá a fi tó àlìjánà tá a fi bíúdì ẹ̀ góòdì ni àti fàdákà anábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anábì ní góòdì àti fàdákà wọn fi máa wo wọ́n máa lọ́wọ́ tó ha alimiski fẹ́ẹ́ rí gbogbo àwọn ẹrẹ̀fọ́ ọbẹ̀ àwọn ẹrẹ̀fọ́ oye alimiski ni náà mọ̀ pé alimiski ni malatuha alimiski wọ̀ṣùbáwà ṣẹ́wárí àwọn òkúta tó wà ń bẹ̀ táwọn náà bá kọ́lé tán yóò sì ní bá kọ́lé tán tí yẹn bá jẹ owó dáadáa ní o ìyẹn wà lọ́lẹ̀ ra granite ìyẹn wà dá sínú compound eléyìí ni tí owó lóyún bá ti kú tán tí ìyá àti bàbá yẹn jẹun tán yóò tán tá a yanjú ọ̀rọ̀ dáwà tán àtọ̀rọ̀ òkú àtọmọ òrùka lọ́sọ̀ wá kan granite àmọ́ táwọn yẹn bẹ́lẹ̀ ibi ìgbádùn wà gangan níjàmbá gbogbo àwọn yẹ̀pẹ̀ tó wà nínú àlùjánnà náà yẹ̀pẹ̀ rẹ̀ báyìí alúùlù ni alúùlù yẹn èmi ọ̀mà bó ṣe rí
ọlọ́run bá nìkan lọ́mọ gbogbo àlúlù táwa sì rí ilé ayé ọ̀yàtọ̀ sítọ̀ yọkàn wọ̀lì yakutu yẹn nínú àwọn àlùmánì ilẹ̀ kan tí wọ́n máa mú táwọn olówó máa fi ń dírẹ́sì lé ni ọlọ́run bá ní gbogbo ẹ̀ ilẹ̀ ilẹ̀ la dà sí ní inú àlùjánnà wàtúrọ́bù zafaran àwọn yẹ̀pẹ̀ rẹ̀ oyè zafaran oyè àwọn bíi ewé aládùúdùn àwọn oníjàlábí máa ń wá mọ́kà pé àwọn wá zafaran àwọn bẹ́ẹ̀rẹ̀ bọ́ ọ̀daràn àwọn fi zafaran àwọn fi sògùn fẹ́ ọlọ́run bá ní zafaran tí márùn yẹ ìládàsílẹ̀ lẹ̀ tọwọ́ fúlùwìrì dáa ọlọ́run bá aláwọ̀ wa dá àwọn ọmọ kéékèèké nínú àwọn ìdùnnú ayé òní kéèyàn lọ́mọ kéékèèké tí ọmọ bá ṣeré gbogbo àwọn tá ń bẹ lọ́hùn fún ọlọ́mọ sábà dá wọn lóhùn gbogbo àwọn tá ti bí ọlọ́mọdé àmàṣàárè wọn ọlọ́run ní wáyà tó fún alayhim wilidanun mukhalladun ọlọ́run bá ní àwọn ọmọ kéékèèké àwọn ọmọ yẹn wọ́n máa wá rọ kiri ká àwọn tó wà láljanna mukhalladun la yatagayyarun àwọn ọmọ yẹn ò ní kú lọ́mẹ́ké gbére àwọn ọmọ yẹn kékeré náà wọ́n wà mukhalladun ayé la yatagayyarun torí pé ọmọ kékeré ìdùnnú ni kọ́mọ wà lẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà gbogbo rẹ̀ tó lọ́ọ́ máa sọ fún yẹn jàmọ́ téèyàn wọlé tí ò sọ ọmọ kankan tí ò bá yàn ṣeré nígbà míì kan tó bá ń bọ̀ láti ta pẹ̀lú ìbànújẹ́ tó bá ráwọn ọmọ tí wọ́n bá kọ́kọ́ dáàdì káàbọ̀ yà welcome àbú yà welcome wọ́n kọ́kọ́ gbàgbé problem náà pété tó gbogbo àwọn ṣàkóńwẹ̀rẹ̀ yìí náà wọ́n ti tó nùnú bí kọ́ńtrátì ẹ̀ bá ti ẹ̀ bọ́ sí àwọn eléyìí náà kọ́ ọlọ́run ṣàdùn wa nù kalẹ́ wọ́n jẹ́ àmọ́ sáré wọn wọ́n sì wá lágàn àárọ̀ wọ́n sì wá lágàn àgàn alẹ́ àgàn àárọ̀ kò ní bí rárá àgàn alẹ́ òun náà bí àmọ́ àwọn àdọ́wọ́ alẹ́ ọlọ́run ti gba gbogbo ẹ̀ gbogbo àwọn táwọn ń bẹ lọ́n fún ọlọ́mọṣàbà ṣe ọmọ alálùbáríkà fún wọn ọlọ́gbàrá ọlọ́run bá wa ọlọ́run bá ní wa yatufu alayhim wildanun mukhalladun suku ahli janna wọ́n ní àmọ́ lọ sí ọjà o lálì janna àmọ́ lọ́jà àmọ́ lọ fún shopping ẹ̀yọ́mọ̀yá inú gbádùn ayé òun náà ní kó fàyàwó ìyàwó rẹ lẹ́yìn àti àwọn ọmọ rẹ kẹwàá lọ níbo ni a máa ń lọ yẹn Shoprite òun lọ gbajúmọ̀ àwọn míì tó ń bẹ tó lágbàdì yẹn lọ́wọ́ èyí ó dúró ní ọwọ́ sáìsì rẹ ni o àbí bẹ́ẹ̀ sì kọ́ ẹlòtí ilé náà yìí ti pápáká ọ̀yá mú nǹkan báyìí ẹ rí i pé gbogbo yín ẹ falẹ̀ rẹ lọ ẹni yóò máa ṣe kí ni ẹni yóò máa dùn wọ́n ní tọ́bọ̀dì ìjọ jimá anabi ni inna fil jannati la suqa anabi ni ọjà ń bẹ nínú aljanna o supermarket ń bẹ ń bẹ o ọyàtọ̀ sí tayé tá à ń rí yìí o yàtúnà ha kulla jumu'atin gbogbo ọjọ́ jimá làwọn ọmọ aljanna ọmọ lọ lè nábẹ́ wọ́n lè mú nǹkan wálé sọ̀rọ̀ pé ní ẹ̀rọ tún jáde lé náà kọ́ lọ kọ́bọ̀ náà ara gbádùn ilé ayé ni ọlọ́run ní òun fún wọn ní ọjà tí wọ́n máa lọ lọ́rùn fi ashjarun shajara wọ́n ní ọlọ́run fún wọn láwọn igi bẹ́ẹ̀ bá kọ́lé tán tọ́wọ́ fẹ́ máa rí tọ́da yóò wá gbégi sínú ọgbà ọlọ́run ní gbogbo àlìjáná yẹn agbègi síbẹ̀ àwọn igi tó wà ń bẹ̀ igi náà pọ̀ rẹpẹtẹ gbàtà anábì ń sàlàyé àwọn igi yẹn anábì ní igi kọ̀ọ̀kan ibi tó fẹ̀ dé igi tó fẹ̀ kálukú ibi tó fẹ̀ dé wọ́n ní ẹni yasiru rakibu fi dhilliha abẹ́ ìbòjì rẹ̀ ẹni tí ó gun ẹṣin yóò máa rìn miata sana 100 ọdún kò tí kò lábẹ́ igi kan ẹwọ bí kìí ẹsẹ̀ tóbi tó jàmá bọ̀dà àwọn tí wọ́n ń gbégi tí wọ́n mutí lábẹ́ rẹ̀ ńkọ́ ẹlẹ́mi yóò gbégi tán ọlọ́run kẹ yọmọ wá sí ọlọ́run lábẹ́ igi gbogbo téèyàn bá ti fi ṣe ọlọ́run ọba nínú ìdẹ̀ra rẹ̀ láyé ń bí ọlọ́run ó sì ilé wọ̀ fún yàn lọ. la hararata fiha wala buruda wọ́n ní àlìjẹ́nà tí ọlọ́run fẹ́ kó wá sí kò sí òórùn bẹ̀ ẹ̀rọ pé gbóòórùn mú sí ẹni tí ń nojú ìgbà òórùn ṣe kíni òórùn wàhálà ni máa ń bílẹ̀ fún ọmọ àníwé adama kò sí òórùn lálìjẹ́nà bẹ́ẹ̀ ni ò sí òtútù irú èyí tó wà ní London yẹn tí yìnyín máa sọ̀lé wọn lérí tí wọ́n máa kájọ ẹlòmíì lè jáde tí ò ní wọlé mọ́ yóò kú sójú ọ̀nà látara yìnyín ọlọ́wọ́n bá aláà nígbà tí ń ròyìn ó ní muttaqi'ina fiha 'ala al-ara'ik ọlọ́run láwọn ẹni rí wọ́n rọ̀gbọ̀kú lórí àwọn àgbàntara àwọn àga kan bẹ tọ́jú pé ẹ̀yìn ò ní ròyìn irúṣẹ́ àwọn ìta fi dòkó lẹ́yìn bí ìbá dòkó púpọ̀ èyàn máa ro ṣe láwọn kan bẹ tí wọ́n máa ń nà téèyàn ó relax 'ala al-ara'ik ni ọlọ́run bá ní àfọ̀n láwọn àga tí wọ́n máa fi relax tí wọ́n máa sinmi ń bẹ̀ àwọn ọmọ àlìjẹ́nà la yarawna fiha shamsa
wala zamharira wọn ò ní rí oòrùn o wọn ò sì ní rí òtútù wẹ́dà yóò kó ni oòrùn ò ní mú òtútù sì ní ṣe kíni òtútù ò ní mú àmọ́ wá gbádùn bẹ́ẹ̀ ọlọ́mọṣà fà wá náà sínú wọn sẹ́rí ìròyìn àlìjẹ́nà àti tó wà ń bẹ ọ̀pọ̀ rẹpẹtẹ tí má ní ma kà á àníráyè sí nǹkan mímọ́ àmọ́ ọlọ́run sọ àyà kanú Qur'an tí ọmọ jẹ́ àyà dùnú fún wa ọlọ́run bá ní lahum ma yasha'una fiha ọlọ́run ní gbogbo tí ń bá ti ń wù wọ́n ọlọ́run ní o ti wà ń bẹ̀ ọ̀rọ̀ tà bọ́rọ̀ tó jẹmọ́ ọlọ́run ní lahum ma yasha'una fiha ọlọ́run bá ní gbogbo ń tẹ́ bá ti fẹ́ gbogbo ọ̀nà gbádùn tó bá ti wù yín ọlọ́run bá ní ó wà nínú àlìjánná wala dayna mazid àtúwá ní nǹkan míì táwọn ọlọ́run tó fún àwọn olùgbàgbọ́ òdodo nínú àlìjánná tó ju àwọn nǹkan tá a tò sínú àlìjánná yẹn lọ wala dayna mazid kí ni mazid yẹn jama òun náà ni an-nadharu ila wajhi Illahil karim òun náà ni kéèyàn orí ọlọ́run ọba gbani yá fíjì kéèyàn orí Allah báyìí rírí Allah yẹn ó di gbogbo gbádùn tó wà nínú àlìjánná lọ ọlọ́run tó wá fi kún fún wa anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi jẹ́ wáyé pé táwọn ọmọ àlìjánná bá wà àlìjánná tán munadi tá a ti ń gbádùn gbogbo gbádùn yá ti máa gbá yóò kàn dásìkò kan munadi ẹnìkan bá pè á máa gbóhùn ẹnìkan ipe ya ahlal janna ẹ̀yọ́ ọmọ àlìjánná inna lakum minallahi maw'ida ọlọ́wọ́ bá Allah ó ní àdéhùn pẹ̀lú yín o ọlọ́run ní apọ́tímẹ́ǹtì pẹ̀lú yín ọlọ́run fẹ́ pàdé yín lan tukhlafuhu gbogbo yín lẹ́sìn rí ọlọ́run ọba náà ọlọ́run ní àsìkò kan fún yín báyìí ọlọ́run fẹ́ yọjú sí yín gbogbo yín lẹ́sìn rí ọlọ́run ọba náà qalu madha yuridu minna rabbuna àwọn ọmọ àlìjáná sọ pé kí ni ọlọ́run ọba Allah tó fẹ́ ṣe fún wa alam yubayyid wujuhana ó ti jẹ́ kójú wọ́n funfun ìtumọ̀ ẹni pé ó ti dùn wá nú wa yudkhilna al-janna ó ti fi hàn sínú àlìjánná rẹ̀ ipe kí ni ọlọ́run tó fẹ́ ṣe fáwọn ìdẹ́rẹ́ ayé pọ̀ ìfìdí nóòrù yaghsha'un wọ́n ní bí wọ́n ṣe ń sọ lọ́wọ́ ìmọ́lẹ̀ kan kan tàn wa yaqulu Allahu assalamu alaykum bí ìmọ́lẹ̀ yìí ṣe tàn báyìí ohun tí ó tẹ̀lé ni pé assalamu alaykum àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo yín ohun tani jama ohun Allah fayakulun àwọn ọmọ àlìjánná wọn sọ pé anta salam wọlọ́wọ́n bá wọ́n gan lálàáfíà wa minka salam ọ̀dọ̀ rẹ̀ lálàáfíà tí ma wà tabarakta ya dhal jalali wal ikram títóbi wọlọ́wọ́n bá wọ́n bá tí ọ̀ máa ń tàyàn lọ́rẹ́ wọ́n bá tó tóbi ju gbogbo tí ń tóbi lọ fayakshifu Allahu min nurihi wọ́n ní tábà ti sọ̀rọ̀ yẹn tán ọlọ́wọ́n wá sí gàgá látara ìmọ́lẹ̀ rẹ̀ àwọn àrí ọlọ́ni wujuhun yawma idhin nadira ọlọ́ni àwọn ojú kan tuntun gbọ́nà ila rabbiha nadira wọ́n mọ̀ wọ ọlọ́wọ́ bàbá yìí Ànábì sallallahu alaihi wasallam Ànábì fi ní ẹ̀rí ọlọ́wọ́ bá yín bẹ́ẹ̀ ṣe máa ń rí òṣùpá ọjọ́ kẹrìnlá tẹ́ẹ̀ nídìí fún kí gbogbo owó tó rí ọ̀rọ̀ kọjá pé dákun yàgò débi náà rí jẹ́ kí n rọ́lọ́hùn wò dákun kú jẹ́ n rọ́lọ́hùn ọlọ́ni ẹ̀ máa rí ọlọ́run nígbà tẹ́ẹ̀ rí òṣùpá báyìí tó jẹ́ pé ẹnìkan ò ní dé nìkan lọ́wọ́ gbogbo ilẹ̀ máa rí bẹ́ẹ̀ sì rí ọlọ́run ọba nù tó bá dijọ́ àlìkèyàmà nínú àlìjẹ́nà àwọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ sí rírí ọlọ́run kọ́lọ́mọ́ sí ilé ìwọ̀ wa àlìjẹ́nà kọ́lọ́mọ́ sí ilé ìwọ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́ni kalla innahum an rabbihim yawma idhin lamahjubun ṣe ráwọn kèfèrí ọlọ́run ọba ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọn ò rí bẹ́ẹ̀ lamahjubun an rabbihim á di àwọn lójú àníjú wọn rí ọlọ́run olóòsàn onírọ́lọ́hún àfẹ́ ẹlẹ́bọ onírọ́lọ́hún ìyá ẹlẹ́bọ onírọ́lọ́hún aláàjì ẹlẹ́bọ onírọ́lọ́hún oníṣẹ̀ṣe wọn onírọ́lọ́hún wọn onírọ́lọ́hún láyé wọn onírọ́lọ́hún lọ́run ẹ̀rẹ́ àwọn adájọ́ lè gbàgbọ́ òdodo àwa náà onírọ́lọ́hún láyé láti òdòdó kò absọ́rù owó ayé kò absọ́ra ọlọ́run wọn mọ̀ rí gbogbo yín láyé ń bí àmọ́ kẹsẹ́ nìkan tí ó rohùn àmọ́ tá a bá ti di ọ̀run nínú àlìjẹ́nnà olùgbàgbọ́ òdodo wujuhun yawma idhin nadira ila rabbiha nadira ọlọ́run ọba ni wọ́n rí òun ọlọ́run wọ́n mọ̀ owó ọlọ́run báyìí ọlọ́run mọ́sá fi asúnà àwọn tí ó rí ọlọ́run ọba wa ẹni bá ti rí ọlọ́run ọba kò sí ìgbádùn míì lẹ́yìn yìí mọ́ wala bayna mazid ọlọ́run tẹ́ bá gbá gbogbo ìgbádùn tán àtàwọn afún ilé àlékún náà ní kárí ọlọ́run ṣe ẹrẹ́ni tó ti dènà ọlọ́run nígbà tó wà láyé
tí wọ́n ní ọlọ́run tó ní ọlọ́run tó wọ́n ní ọlọ́run tó ọlọ́run ò tó wọ́n ní jáàsì lọ́run onígi lòun sìn onírin lòun sìn omi lòun sìn wọ́n ní òsì pé ọlọ́run kọ́ lọ́run bí àbùkátà rẹ̀ onírọ̀rùn ó ní ṣìgbẹ́rẹ́ lòun sìn tóun ọ̀dọ̀ bàbá aláwo bàbá bọ̀rìṣà ibẹ̀ làwọn lọ nígbà tó ti sọ́ra rẹ̀ dọ̀tá ọlọ́run láyé ọlọ́run bá aláà náà kò ní jẹ́ kó rí wọn lọ́run nítorí pé rírí ọlọ́run ìgbádùn ni ẹni bá sì kú ní kèfèrí kò lè gbádùn lọ́run ẹja dáadọ́ báyìí nítorí àsìkò wa èyí tó kù abala èyí tó kù náà ni àmàlùhà àwọn ṣẹ́ àlìjánà àwọn ṣẹ́ àlìjánà ẹ̀yọ́ mayami iṣẹ́ àlìjánà dandan ni kò ṣe o àlìjánà ilé ìsinmi ni o ilé ayé ilé wàhálà ni àwọn tá à ń kírun lóru wàhálà táàkà kùránì wàhálà ààwẹ̀ wàhálà kéèyàn ó ṣe iṣẹ́ tán kọ́ wá máa fún àwọn èèyàn lówó wàhálà wọ́n dá ṣiṣẹ́ ọ̀làgùn làágùn ọ̀pẹ nínú òrùn ẹnìkan kan gbà lọ́wọ́ rẹ̀ yọkàn bọ́ sí búkà yóò sì máa jẹun ayọ̀ wàhálà ló ṣe kó tó rówó ìfilẹ̀ tó filẹ̀ yẹn ọ̀rọ̀ dùn ni gbogbo àwọn wàhálà tá à ń ṣe ilé ayé ṣe tó wá rí àwọn àdánwò tọ́lọ́wọ́ bá àlá tí tó ṣe kí ni tó fi kẹ́ni kọ̀ọ̀kan wa sùúrù tá a tún ní lérí ẹ̀ sùúrù yẹn wàhálà ni ṣe wá rí gbogbo wàhálà yẹn tá a bá wá ṣe tán a wà lọ lè sinmi nínú àlìjánà níbi tí ò sí wàhálà ń bẹ ló ṣe jẹ́ pé òde wà àlìjánà lọ́fẹ̀ẹ́ láì ṣiṣẹ́ àlìjánà lẹ́yìn náà ò gbọ́dọ̀ tó wá gbára lé gbogbo iṣẹ́ rẹ tó ṣe kọ́ ọmọ wa fọkànbalẹ̀ pé dandan ni kó wọ àlìjánà ọmọ ṣàdúrà àlìjánà o iṣẹ́ rẹ nìkan ò lè gbé ọ wọ àlìjánà o sì gbọ́dọ̀ má ṣiṣẹ́ àlìjánà ọlọ́run bá ní fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun ọlọ́run bá ní ta tò sínú àlìjánà fún wọn kò sẹ́ni kan tó mọ̀ ọ́ níta àpapamọ́ síbẹ̀ ọlọ́run ní kò sẹ́ni kan tó mọ̀ ọ́ ọlọ́run wọn ní jaza'an bima kanu ya'malun suratu sajida aya 17 ọlọ́run bá ní ẹ̀san ní lérí iṣẹ́ àlìjánà tí wọ́n ṣe láyé jaza ọlọ́run ní tó máa wọ àlìjánà lọ́wọ́ jazahum bima sabaru jannatan wa harira ọlọ́run ní sùúrù wọ́n ṣe o torí yìí tó ń lọ ọmọ pọ̀ mẹ́ eléyìí mọ̀ pàyàwó ẹ̀ eléyìí mọ̀ pọ̀pọ̀ ẹ̀ eléyìí mọ̀ dáwọ̀ eléyìí mọ̀ fọ́ lójú eléyìí mọ̀ ọlọ́lápá eléyìí ọ̀dààmú fẹ́ bí eléyìí kìyàmù léèrè àwọn eléyìí máa ń kírun ọmọ ń gbààwẹ̀ ọlọ́run ní wajazahum bima sabaru. a jẹ́ pé èèyàn lè wà àlìjánà láì ṣiṣẹ́ àlìjánà. Ànábì wá jòkó ńjọ́ kan Ànábì wá sọ fún àwọn sàhábà kí wọ́n lè kún fún àdúrà ní o lérí àlìjánà. Ànábì ní la yudkhila ahadan amaluhu aljannata. Ànábì ní kò sẹ́ni kan tí iṣẹ́ rẹ̀ lè gbé wà àlìjánà ní gbogbo yìí iṣẹ́ rẹ̀ nìkan ó dẹ́ pé iṣẹ́ nìkan bóyá kó ṣe ìbádà tó kó ṣe kó gbààwẹ̀ tó kó kírun tó kó wá jẹ́ pé iṣẹ́ nìkan ló gbé wọn àlìjánà. Ànábì ní kò sí nínú yín qalu wala anta ya Rasulullah wọ́n ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run àti iṣẹ́ tiẹ̀ náà ṣiṣẹ́ tiẹ̀ náà ò lè gbé wà àlìjánà. Ànábì ní wala ana Ànábì ní iṣẹ́ tèmi náà nìkan kò lè gbé mi wà àlìjánà illa an yataghammadani Allahu bi rahmatihi àfi kí àánú Ọlọ́run bá kún fún mi àánú Ọlọ́run bá ní ó kún fún mi tí iṣẹ́ mi ó fi gbé mi wọ àlìjánà. al-aya wal hadith méjèèjì ó takora wọn. aya alákọ̀ọ́kọ́ sọ́tò sajida aya 17 òun ní jazahum bima kanu ya'malun eléyìí lè san lérí pé wọ́n ṣiṣẹ́ àlìjánà. Ànábì ní iṣẹ́ nìkan ò lè gbéyàwó àlìjánà àfi kí àánú Ọlọ́run ṣe kí ni kókó fún yàn. nǹkan mẹ́rin láàmú wá ṣe báyìí alìjámù bayna al-ayati wal hadith òun náà ni pé a máa ṣiṣẹ́ àlìjánà àwọn aníjọ́ jọ wá lójú pé a gbọ́dọ̀ wọ àlìjánà túláàsì a máa wá béèrè àánú rẹ̀ a máa ṣàdúrà lérí iṣẹ́ tá a ṣe pé kọ́lọ́wọ́n bá aláà kó fi àánú rẹ̀ kún fún wa ká lè dán máa àlìjánà ẹni tí bá wá béèrè àánú Ọlọ́run bá kó lè wọ àlìjánà sí ọmọ ṣègbéraga lérí ìbádà ẹlòmíì ibi tí ṣètàn ti kó bá ẹlòmíì yọkàn jòkólẹ̀ pé ibi kìámù lélẹ̀ wá dé yìí bọ́lá ọba fi wá sálì jẹ́ náà àwọn olóòtú wa kó síbẹ̀ ọwọ́ náà ọlọ́wọ́ kan sọ fún ọ náà ni pé gbogbo ìbádà tó ṣe yìí abágbéṣe skéèlì ọya ojú rẹ̀ ọ̀tún agbéṣe skéèlì wọ́n ní gbogbo ìbádà rẹ̀ ọ̀ka ojú ọ̀tún látọwá kójú òsì àwọn Súfì ni wọ́n máa ń sọ̀sọ̀kúsọ rẹ̀ àwọn búrú yẹn bàjẹ́ gan wọ́n bàjẹ́ gan. àní níbi fìdáwù lásán wọ́n sì máa sọ pé bàbá yín afẹ́ gbé sínú àlìjẹ́nà fìdáwù. ẹni tí wọ́n ti sọ fún pé yọ wọ̀ tóun ti fẹ́ gbé yẹn síbẹ̀
gbogbo ìbádà tó wù kó ṣe nílé ayé má máa fọkàn balẹ̀ pé ó ti entitled láti wà ní Jánnà. so gbogbo ẹni tí ìbádà rẹ̀ bá ń jọ lójú ọmọlẹ́yìn ṣetán. gbogbo ẹni tó jẹ́ pé bá ń ṣe ìbádà sí bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ríra rẹ̀ láláìṣe nímọ̀ ríra rẹ̀ lọ́lẹ̀ nímọ̀ ríra rẹ̀ lẹ́ni tí ò ṣe tó bó ṣe kó ṣe wájú Ọlọ́run wàlẹ́ ọlọ́ni. ó ṣe jẹ́ pé a máa ṣiṣẹ́ àlìjánná a sì máa ṣàdúrà kún kọ́lọ́mọba aláàkóso alọ́mọ àlìjánná wa min a'mal àlìjánná nínú àwọn iṣẹ́ àlìjánná kí n kà á pàápàá nítorí àsìkò wa. nínú àwọn iṣẹ́ àlìjánná alákọ̀ọ́kọ́ al-imanu billah wahdahu la sharika lah nígbàgbọ́ sọ́lọ́run mọ́ nígbàgbọ́ ṣẹbọ mọ́ nígbàgbọ́ sóògùn mọ́ nígbàgbọ́ sí ìbọ̀rìṣà tó bá ti báyìí ń dọ́rùn ọwọ́ àlìjánná kọ́dà bọ̀ wọná ọ̀pọ̀dà wà àlìjánná. innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula. ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n bá gbàgbọ́ tí wọ́n ṣiṣẹ́ rí ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tá a wí yìí inú àlìjánná wọ́n ṣe kíni iná ni wọ́n lọ lè sọ̀kalẹ̀ sí àlìjánná firdaus. abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá fi àwọn náà sí inú wọn. ó di mélòó jàmbá abẹ́lẹ́ bọ̀ òní wà àlìjánná o àbí tó bá ṣe kíni tọba tó bá ìyẹ́ ẹlẹ́bọ̀ òní wà àlìjánná o. àlìjánná yẹn ẹlọ́n kọ kalẹ̀ fáwọn tó gbàgbọ́ ni. anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ní Jibril wá bá òun ó wá sọ fún un pé man mata min ummati ẹni bá kú nínú ìjọ rẹ̀ la yushriku billahi shay'a kò wá ṣẹbọ àbọ̀ṣẹbọ ti túbá kò bá ẹbọ dọ́dọ̀ Ọlọ́run dakhala àlìjánná yóò wà àlìjánná kò sí gbẹ́rẹ́ kò jáse jẹ́ ogun owó ogun sọ agbélépọ̀tà ọdọọdọ Ọlọ́run lẹ́ni tó gba la ilaha illallah. àfáàyè lò kankan ní Ọlọ́run náà là ń gbé àwọn oníkan mi tá lò lẹ́yìn àdúrà irú àwọn bẹ́ẹ̀ ni wọ́n lè sinmi lálìjánná. mo ti máa yà wá fún yín mi ọlọ́dẹ àlìjánná yẹn àwọn àmànú ló ní bọ́ọ̀ bá ti àmànú ò ní wọ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àsọlá ọmọ kírun lásìkò rẹ̀ Ọlọ́run wal ladhina hum ala salawati yuhafidhun. Ọlọ́run bá ní gbogbo àwọn akírun Ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń kírun tí wọ́n sì ń sọ àsìkò òru gbogbo àwọn tí wọ́n ń kírun lásìkò rẹ̀ Ọlọ́run bá ní gbogbo wọn yuhafidhun ni pé nǹkan kan ò ní di lọ́wọ́ ọ̀run. wọ́n náà bá ń ṣe wáàsí lọ́wọ́ wọ́n ní wọ́n ṣe mítìn lọ́wọ́ wọ́n ṣe kọ́nfẹ́rẹ́nsì lọ́wọ́ wọ́n ní wọ́n parí ìjà wọ́n kọ́ máa ń géwú wọ́n náà ṣe tẹ̀fsírì wọ́n ní wọ́n wà ní skul wọ́n ní bẹ lẹ́nu iṣẹ́ ń bẹ nínú kọ́mpìnì àsìkò òru wá tó ẹni tá a wí yìí nǹkan kan ò ní di lọ́wọ́ ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa al-muhafazatu ala as-salah ẹ̀rọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni kí ìrun ọ jẹ̀yàn lógún débi pé kò sí nǹkan kan téèyàn lè máa ṣe lásìkò òun ó fi wá tó téèyàn wá fi ìrun lẹ̀ fún nǹkan náà ìdí wọ́n pè ní muhafazatu ọlọ́run ní walladhina hum ala salawatihim yuhafizun ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n máa ń kírun lásìkò rẹ̀ tí nǹkan kan ìdí wọn lọ́wọ́ ulaika humul warithun àwọn ni wọ́n jogún alladhina yarithuna al-firdawsa hum fiha khalidun àwọn tá a wí yìí àwọn ni wọ́n wọ̀ náà aljanna firdaus ọlọ́mọṣà fàwọn náà sínú wọn. ẹ̀yọ́ màá yá mi nínú àwọn iṣẹ́ aljanna òun náà ni pé èèyàn máa gba àwẹ̀ ó máa gba Ramadan ó máa gba 13 14 15 oṣù ojú ọ̀run ó máa gba alamẹ́sì àti Monday tó bá ti ń gbà á Ànábì ní ojú ọ̀nà kan bẹ́ẹ̀ ní aljanna Ànábì ní inna fil jannati baban yuqalu lahu Rayyan ojú ọ̀nà yìí ojú ọ̀nà àlìjánà kan ni Rayyan wọ́n ń pè yẹ̀dìkúlù mínú sọ ìmù àwọn aláwẹ̀ ni wọ́n gbàbẹ̀ wọlé ibi náà fẹ́ wọ̀ jama inú àlìjánà àwẹ̀ ní máa ń sọ yẹn dọ́mọ àlìjánà ni o az-zakat wa sadaqa kéèyàn máa ṣe sàárà kéèyàn máa tọrẹ kéèyàn máa ṣe sàárà kéèyàn máa tọrẹ ní máa ń sọ yẹn dọ́mọ àlìjánà Ànábì wa Muhammad Ànábì ní faman kana min ahli sadaqa gbogbo àwọn tẹ́ máa ń ṣe sàárà tẹ́ máa ń tọrẹ du'iya min babi sadaqa báàbù sadaqa ojú ọ̀nà sadaqa ni wọ́n gbà wọnú àlìjánà nínú àwọn tí máa mọ̀ yẹn wọ àlìjánà òun náà ni al-hajjul mabrur kéèyàn tó wọ́jọ́ kéèyàn lè ṣe hajj kọ́sẹ̀ ṣe gbogbo pérépéré kọ́ tẹ̀lé òfin rẹ̀ Ànábì ní al-hajjul mabrur Ànábì ní ẹ̀rí hajj tọ́da laysa lahu jazaa illa al-janna Ọlọ́run ní sẹ́yìn lẹ́sàn kankan lérí ẹ̀ àfikọ́ sọ̀yàn sínú àlìjánà nínú àwọn iṣẹ́ àlìjánà al-iffatu min az-zina kí opportunities náà yọ síyàn kéèyàn wá rọ́jú ọmọ yẹn ti gbà ìwọ náà ti ṣe tán nǹkan kan ò di ọ lọ́wọ́ lẹ́yìn ìbẹ̀rù Ọlọ́run gbogbo tó fẹ́ fi ṣe ló ti rọrùn ibi tó fẹ́ lò ó ti rẹ́dì ọmọ tó fẹ́ bá fi ṣe
òun náà ti rẹ́dì arákùnrin tẹ́jọ́ fẹ́ ṣe òun náà ti rẹ́dì ọwọ́ bẹ̀rù ọlọ́run kò ṣe má anabi ni ọlọ́run ọba Allah yóò fi hàn sáà janna nípasẹ̀ bẹ́ẹ̀ anabi ni man domina liya ma bayna lahyayi wal jilai damantu lahu al janna lẹ́yìn náà ẹni tó bá sọ àwọn rẹ̀ tí wọ́n máa fi àwọn bàtà àwọn èèyàn jẹ́ anabi lẹni tó bá yẹ lé fún ní garanti lérí àwọn rẹ̀ àti lérí abẹ́rẹ́ tí ń bẹ láàrin tán rẹ̀ méjèèjì tó bá yẹ lé fún garanti pé òun ó mójútó òun ò ní fi sẹ́lọ̀n damantu lahu al janna anabi ni èmi àti fún ní garanti pé yọ̀wọ̀ náà al janna nínú sọ al janna ó náà ní kí obìnrin ọmọ gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu ṣé ibi tá a dé yẹn àwọn obìnrin ti di gàrú ẹlòmíín kàwé ó wá ya gàrú ẹlòmíín lẹ́wà ó ya gàrú ẹlòmíín lówó lọ́wọ́ ó ya gàrú ẹlòmíín lẹ́bí ó wá ya gàrú ẹlòmíín oní kankan ó tún wá ya gàrú anabi ni ala ukhbirukum bi nisaikum min ahli aljanna anabi ni ẹni sọ àwọn obìnrin tí wọ́n wọ ní aljanna fún yín àwọn ìyàwó yín tí wọ́n bá yín wọ aljanna anabi ni alwadudu làwọn obìnrin tí wọ́n fẹ́ràn yín torí Ọlọ́run kìí ṣe pé torí owó jẹ́jẹ̀ bá ti sówó lẹ́yìn ọdún kọ́lẹ̀ tí máa ń yọ ẹ wá ìyọnu ọmọtì sísítà kí ló dé wọ́n ní owó sáfẹ́rẹ́ ẹ̀dọ̀ ọkọ àlùwàlúùdù àwọn lẹ́yìn nífẹ̀ẹ́ ọkọ torí Ọlọ́run ni àlùwàlúùdù wọn a sì máa bímọ fọ́kọ wọ́n bá ti lọ yá pé àwọn fẹ́ bímọ wọn làwọn ṣe tán tí ó bá sí ìnira kankan fún un lérí ẹ̀ àdà àwọn ọdún àwọn tá a wí yìí wọ́n mọ̀ lè chẹ́kì ọkọ wọn látara eid kí ẹ̀ mọ̀ lè léwu nǹkan tí ń wá tí ń lọ tí ń bọ̀ yóò tó wò wọ́n sì sùn ẹ má jẹ́ ń jí wọn lásìkò wọn bá tó nítorí wọn ẹ̀yọ́ ọmọ ẹ má pariwo mọ́ o tún fẹ́ lọ lè wò sẹ́fún ọ̀jẹ́ yóò tún wo ẹsẹ̀ rẹ̀ sẹ́fún ọ̀jẹ́ máa jẹ́ yóò tún wo orí rẹ̀ yóò máa chẹ́ẹ̀kì ẹ̀ òun náà mọ̀ pé ifo yìí ẹ̀sìn mójútó kíní tó ń ṣe yìí yóò máa sọ ọkọ ẹ̀ àdé àwọn òdùn nìyẹn àlẹ́bí láwọn yìí wọ́n lè wà àlìjẹ́nnà ni ala zawjiha kódà tí ọkọ rẹ̀ bá ṣe àbóhùn lọ sí ọkọ kò ní sùn yóò ní wàllá láàfin kọ̀ọ̀kan ọmọdé hatta tọ́rídọ́ èyí ní sùn lẹ́ni àfitọ́ bá rẹ́rìn àfitọ́ bá yọnu sí mi àfitọ́ ní ìbá dùn kí n tó sùn. àwọn ọmọ náà ń kọjá wọn ó ti tilẹ̀kùn ó ti mú kọ́kọ́ dání ó ti tilẹ̀kùn ó ti sọ́nà ìwọ ọlọ́mọ ayé ìtì ẹgbẹ́ mọ́ wá ọlọ́mọsọ wa lóbìnrin bẹ́ẹ̀ nínú àwọn ọmọdé nínú àwọn iṣẹ́ àlìjẹ́nnà òun náà ní rí ayé tó láì tààb kéèyàn mú ọmọ òrukàn kan kó fi sọ́dọ̀ kọ́ ọmọ tó gbé ẹ̀ ẹ lè wọ́ ọmọ òrukàn sílé o ẹni bá fẹ́ kọ́ máa da fóònù sí lọ́dọ̀ mú ọmọ òrukàn sílé àlébi ní ilé tó dáa jù òun náà ní ilé tí ọmọ òrukàn gbé bẹ̀ tí wọ́n ti ń ṣe dáadáa sí ilé tó burú jù ilé tó ọmọ òrukàn gbé tí wọ́n ń ṣàbòrú sí Ọlọ́run máa fi ìtọ́jú ọmọ òrukàn yìí máa fi fúnyàn ní àlìjánnà ayé àti tọ̀run Ọlọ́run gbọ́ láyè arísìkí lọ́wọ́ máa pọ̀ sí bọ́ọ̀ bá wà lè gbà á sílé máa lè tọ́jú ẹ̀ àbí kọ́ máa sanwó skul rẹ̀ àbí kọ́ máa raṣọ fún kọ́ máa raṣọ ọdún bọ́lá bàtà fún máa fún lóúnjẹ anábìyà àdá wà káfíìlì yẹ tí mi fi jẹ́nà ti ká ha tẹ̀ anábìyà mi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn bá ṣe jọ wà nínú àlìjánnà rẹ̀ o ìka àfọ́bẹ̀lá àti ìka tààrin anábìyà fi ṣẹ́gbẹ̀ ara wọn ipe bá ṣe jọ wà lálìjánnà ni àlìjánnà wò lànàbìyà wà jẹmọ́ àlìjánnà wò jẹmọ́ ìwọ náà fẹ́ wọ Firdaus ọ̀fẹ́ rí Rasul báyìí ó lè mójútó ọmọ òrukàn nínú àwọn iṣẹ́ àlìjẹ́nà rìáyàtò tàláàtì banatin kéèyàn tọ́jú àwọn ọmọ obìnrin bọ́lá bá fún yẹn lọ́mọ obìnrin mẹ́ta èèyàn wá tọ́jú wọn àbá àwọn ọmọ ìyá rẹ̀ tẹ́jú obìnrin ọwọ́ mú wọn sọ́dọ̀ ọ̀ tọ́jú wọn Ànábì ní man kanat lahu thalathu banatin ẹni bá ní ọmọ mẹ́ta lóbìnrin àwọn thalathu akhawati àbí àwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin wọ́n gbọ́dọ̀ rẹ̀ àwọn ibnatan àbọ̀mọ obìnrin méjì tó bí àwọn ukhtani àbọ̀mọ ìyá rẹ̀ lóbìnrin tí wọ́n gbọ́dọ̀ rẹ̀ àbúrò rẹ̀ kéèké lóbìnrin àbáwọn ọmọ gẹ̀ẹ́sẹ̀ ń gbọ́dọ̀ rẹ̀ fa asana suhbatahunna ọwọ́ ṣe dáadáa sí wọn ọ̀dúnnáwó fún wọn ó fún wọn lẹ́kọ̀ọ́ ó fún wọn lẹ́sìn wattaqullaha fi inna ọbẹ̀rẹ̀ ọlọ́run lára wọn ọ̀sàbúrú fún wọn falahul janna ànábì ni ó ń tọ̀hún yóò sì ti pàṣẹ ẹsẹ̀ rẹ̀ yẹn yóò fi wọ janna ọlọ́ torí àwọn obìnrin ni wọ́n bàjẹ́ láyé ṣe bàjẹ́ nínú àwọn aṣáájú janna al-ihtisabu was-sabr ala mawtil awlad kọ́lọ́ wọn pààyàn lọ́mọ ọmọ méjì àbọ̀mọ mẹ́ta èyàn wá ṣe sùúrù èyàn ò fi kọ́ ayé lọ́rùn ipò ayé lọ́pàá o ogun òdílé lọ́pàá o èyàn gbà pé ọlọ́run ọba qaddara Allah wa ma sha'a fa'al inna lillahi wa inna ilayhi raji'un. àfa ọmọ kìíní kú oní inna lillahi nílẹ̀ Yorùbá ìkejì tó kú ọdún ní inna lillahi ìkẹta kú oní inna lillahi kẹlẹ́ yóò. yorùbá lẹ́wù ọlọ́run pé kọ́ wá jẹ́ yorùbá láyé kí lọ́lọ́ ní kọ́ wá jẹ́ muslim anabi wa muhammad sallam anabi ni man ihtasaba thalathatan min sulbihi
ẹni tí ó bá gbé ọmọ mẹ́ta sin nínú àwọn ọmọ rẹ̀ tọ́lọ́ fi sàdáwò fún dakhala al-janna ọlọ́wọ́n bá aláwọ̀ fi sùúrù tó ṣe yẹn ọlọ́wọ́n fi mú wọlé àlìjánà iṣẹ́ rẹ̀ lè mọ́ wà àlìjánà tẹ́lẹ̀ ọlọ́wọ́n ni ẹ̀kọ́ ọkọ̀ ẹ̀ síbẹ̀ eléyìí mo pa lẹ́kún eléyìí mo dà láàmú mo fi ná ọmọ jó ó sì ṣe sùúrù kò wá sọ̀sọ̀kúsọ kò sì fi kọ́ ayé lọ́rùn kádàrá ló fi ṣe kíni ló fi kọ́ lọ́rùn anábìrì ọlọ́wọ́n bá fi sinú àlìjánà arábìnrin kan àwọn ìsìnáni òun náà wá ní òun náà ti ní méjì lọ́rùn o tó bá jẹ́ méjì ńkọ́ anábìrì ní àwọn ìsìnáni anábìrì ẹni bá ti ọmọ méjì sí ọ̀run nínú àwọn ọmọ kéékèèké ọlọ́wọ́n bá aláwọ̀ fi sùúrù tó ṣe yẹn yóò fi sọ̀dọ̀ ọmọ àlìjánà nígbà ọmọ rẹ kú ọmọ pé àlìjánà lọ́lọ́ ń ta fún ọ wọn kò kọ ìbànújẹ́ fún ọ àwọn èèyàn sọ̀sọ̀kúsọ wọn gbọ́ tó fẹ́ wọn náà ni lẹ́yìn náà ẹni tí ojú rẹ̀ méjèèjì bá fọ́ tí ó dá òru àtọ̀ sánmà yàtọ̀ síra wọn ànábì ní inna Allaha àdísì kùdùsí ni ànábì ní ọlọ́run bá sọ fún un pé idhabtalaytu abdi bí habibatayi tí n bá fi nǹkan méjì tó mi èèyàn fẹ́ràn jù tí n bá fi sàdáwò fún òun náà ni ojú ọ̀tún àtọ́jú òsì tí n bá fi sàdáwò tí mo gbà lọ́wọ́ ẹ̀ fásọ̀bára ó ṣe sùúrù wọn ò ní ká bá lóògùn o àmọ́ gbogbo ògùn tó lò náà kò padà rí náà ni ó wá ṣe sùúrù awwatuhu minhum al-janna èmi ọlọ́run bá yín fi sùúrù yẹn yín fi fún láti janna ojú tó mo gbà yẹn èyí wàá fi ta àlìjánná gbogbo àwọn afọ́jú ayé inú yóò máa bàjẹ́ ni àbí inú yóò máa dùn inú yóò máa dùn ni pẹ̀lú májèmí kọ́ máa gẹ́rùn ni o abọ́jíjì ò gẹ́rùn yóò lè jóná lọ́rùn ni o yóò lè jóná lọ́rùn yóò fojú láyé tó fojú lọ́rùn torí gbogbo àwọn tí ó wọná wọ́n fọ wọn lójú wọ́n máa bèèrè ìpínlẹ̀ tẹ́ fáwọn lójú àwọn onínà tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá ní kàtàlíkà àtẹ́tìkà ayatuna fanasitaha ebi wọ́n ṣe wá sí fún ọkọ̀ ọmọ gẹ́rùn òkì òsín lọ́hùn lójú ọ̀dà fọ́jú lé ní gbogbo àwọn tọ́lọ̀ ti gbójú lọ́wọ́ ọlọ́run bá fún wọn ní sùúrù ká máa ṣe dáadáa sáwọn òbí wa anábì nígbà tó ń lọ al-Isra wal-Miraj anábì ní òun gbọ́ tẹ́yìn kan ka Quran òun wá bèèrè pété ní ka Quran yìí wọ́n ní Haritha ọmọ Numan ni anábì ní Haritha kadhalikul birr kadhalikul birr Haritha ọlọ́run ọba alá ọgbàṣẹ́ rẹ̀ Haritha yìí fi ìyá rẹ̀ lẹ́yìn gbà kan wa kana abarra an-nasi bi ummihi ọ̀dọ̀ ìyá rẹ̀ lẹ́ẹ̀bà ní gbogbo ìgbà bí ìyá rẹ̀ gbàbọ́ yọba gbé bí ìyá rẹ̀ ó ṣe nǹkan yọba ṣe gbogbo tí ìyá rẹ̀ bá ń fẹ́ ọ̀dọ̀ ìyá rẹ̀ ní wọ́n wà gbogbo ìgbà ọlọ́run wá fi ìjòkó ti yá àyàn ó fi ta àlìjánà fún yàn ìyá rẹ̀ wá ń pè ọ́ oníwọ̀fẹ́ ka Kùránì màmá rẹ̀ ní kọ́ wá oníwọ̀fẹ́ ṣe dùwà ọmọ tó ń ṣe dandan ní kọ́ dóbi lóhùn dùwà yìí ṣe dandan náfìlà lòun ó gbọ́dọ̀ máa ti náfìlà lékè ọ̀ráyà àwọn tó bá ń tó súrì lọ́wọ́ aṣíwì lọ́wọ́ tí màmá ní wá ọ̀tà kú síbẹ̀ ọmọ kì í lọ ọ̀ráyà àtọ̀ráyà lọ́fẹ́ fẹ́ nígbàrá wọn yẹ ọ̀ráyà àtọ̀lọ́wọ́ wájú ti òbí lọ bá a ṣe máa ń yanjú ẹ̀sìn nu lóòfin ní jáde lé kó fìyàwó àtọmọ́lẹ̀ òṣìdáwà fáwọn ọmọ àtìyàwó sọmọ pé dandan nìyẹn kú àǹfùsàkún àbí ọwọ́ fi kú àǹfùsàkún lẹ̀ ọwọ́ lọ bí ibi wọn rán ọ̀fọ̀nà yẹn lẹ̀ òun lè ṣe nẹ́fìlà àwọn ọmọ tẹ̀síbà káàkiri àti tẹ́ ọwọ́ lọ fẹ́ wà lìjánà tọ́mọ yẹn bá fi lè wù wá ná ọrùn rẹ lọ́wà sórí ọmọ tó lè bá lọ́hùn tó bá wù wá ná ọrùn bá bá tiẹ̀ lọ́wà wọn ni ká má ṣe dáwà ká lọ wéré ká ṣe kíni ká dé wéré nínú sáàlì jẹ́nà náà ni ká máa sokùn ẹbí pọ̀ àdébìnrin tí máa ń jákun ẹbí kò ní wà lì jẹ́nà o ibo ní ọwọ́ inú náà ẹni máa sokùn ẹbí pọ̀ ńkọ́ láàyè ẹ̀dẹ́kùn jẹ́nà ta qati rahim lẹ́yìn náà ká máa ka kùrìsì dáadáa lẹ́yìn irun kọ̀ọ̀kan àdébìnrin tí máa ń ka kùrìsì lẹ́yìn irun man qara ayatal kursi fi duburi kulli salah lam yahul bayna wa bayna dukhuli janna illa al-maut ikú nìkan ni oníjọ́ wà lì jẹ́nà Allahu la ilaha illa huwa ọ̀kẹ́yọ̀ kan lẹ́yìn gbogbo ọ̀ràn yẹn tó bá kí lẹ́yìn náà kọ́ máa ṣàforíjì fún àwọn tó jẹ́ olówó tó sì mọ̀ pé wọn ò lè sá mọ́ babalágbájá ìwà ń bí mọ̀mọ́ ojú máa ń tì yín ojú ń tì yín ṣe rí àpò láìsí tẹ́ gbà mo bò yín ní àpò ẹwà tẹ́ gbà yẹn mo bò yín epo tẹ́ gbà yẹn mo bò yín owó tẹ́ yá yẹn tẹ́ ní yá yín yẹn mo bò yín wọ́n ní ẹnìkan ṣe bẹ́ẹ̀ àdébìyí nígbà tó ṣe bẹ́ẹ̀ tán fọkúntù àwọn ọmọ ìmọ̀ṣọ́ra iná rọ́bìlì àmàtà bàdákàlì jẹ́nà arákùnrin kan kọ́ dẹ̀ wà jẹ́nà wọ́n á bẹ̀rẹ̀ pé kí lọ́wọ́ máa ń ṣe ó lóun máa ń ta ọjà fáwọn èèyàn fọkúntù àwọn ọmọ ìmọ̀ṣọ́ra èyí tó pọ̀ nínú iṣẹ́ òní pé ẹni bá ti jẹun lówó tí ò lè san mọ́ tó o sì mọ̀ pé kò lè rí san mọ́ òun máa ń yọ̀ǹda rẹ̀ wọ́n àtẹ̀jáwọ́sọ fi nákìdí fagófẹ́rẹ́lá kódà owó tí wọ́n wá yá tí bá rí pé wọn ò lè san mọ́ táyà ayé fi máa nílà tó fi máa wà nínú ìdààmú yín wà ní mo bùn wọ́n nítorí ẹ̀ náà lọ́lọ́run ti fèrè jọ nítorí ẹni pé àwọn tí wọ́n bá yẹ wá lówó ká máa ṣèdẹ̀kùn fún wọn tí pa wá bá ka lẹ́yìn náà ká máa lọ lè wo àwọn aláàrẹ̀ ẹni bá ń wo àwọn aláàrẹ̀ ànábì ni yóò wà àlùjánnà ká máa wá mímọ́ ẹ̀sìn eré ìta àjòkólẹ̀ tá ń ṣe yìí ànábì ni man salaka tariqan yaltamisu fihi ilman sahala Allahu lahu bihi tariqan ila al-janna ẹni bá ń wá mà
ọlọ́run ó ṣe ọ̀nà tí ó gbà wà àlìjánnà nírọ̀rùn fún ẹni bá dá sàlátù Sunday ńkọ́ nílé ṣe bídíà kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar ọlọ́mọ ṣe wọn lọ́mọ aná ọlọ́run tí wọ́n túbá wọn náà fẹ́ fọ́ kòkó ọbẹ̀ àwọn wọn ní àfọ́ kòkó a ní kí wọ́n fọ́ kòkó kí wọ́n rọ nǹkan mí síbẹ̀ ni ẹsẹ̀gbẹ̀mí ọbẹ̀ tẹ́ ṣe táwọn yẹn jẹ́ ọlọ́sàlátù 40 years kọ̀mọ́ kàbúlẹ̀ àti bàbí kò lè ka fájà kó yanjú àfi wọ́n kà fórí káwọn tákà owó tẹ̀síbà funfun káà funfun bàtà funfun jẹ̀lábíà funfun ẹ̀dá kò sí èyí wá ní kí inú yóò funfun ẹ̀yin mísàlá alásàlátù ẹ̀lẹ́ túbà gbọ́jọ́ tó lọ àdìsí àti kùránì wọn ní ká máa kà fáwọn èèyàn kìí sórin káwọn sàdúrà lápapọ̀ bídíà ni ẹ̀mú kálukú ládùúgbò kálukú ọmọdé àṣẹ wá àṣìlá nábì fílẹ̀ fún wa alùkùránì àti súnà ẹ máa ka ayakọ ẹ máa kàdísì ẹ máa ṣe wáàsí ẹ máa mú kálukú ládùúgbò àti ọmọ ṣe ẹ̀yọ́ máa yá mi níparí ọ̀rọ̀ mi òun náà ní kéèyàn túbá lẹ́dọ̀ ọlọ́run ẹni bá túbá illa man taba wa amana wa amila salihan fa ulaika yadkhuluna al-janna ọlọ́run ní gbogbo wa náà lára ṣiṣẹ́ ẹni bá túbá kó ń bí ẹ̀ṣẹ̀ ọlọ́run bá ní òun ó fi sínú àlìjánná òun ò ní torí pé ti ṣẹ̀rí nígbà tí túbá yẹn òun ti forí jì náà nìyẹn òun á fa àlìjánná rọ́pò fún àlìjánná táwọn tí ó ṣètò tí wọ́n wọ̀ òun náà wà lọ́lẹ̀ bá wọn bẹ̀ látara pé ó túbá lé oníṣẹ́sìnámá ó tún bá rẹ̀ ń bẹ̀ onímutímá ó tún bá rẹ̀ ń bẹ̀ onígbowó èlé tẹ́tẹ́ ó tún bá rẹ̀ ń bẹ̀ oníṣòfófómá ó tún bá rẹ̀ ń bẹ̀ olóòníṣẹ́ yára àti bàbá rẹ̀ má ó tún bá rẹ̀ ń bẹ̀ ọmọ túbá náà ni tó bá ti túbá ó wà àlìjánná níparí òun náà ni ìtìbá súnà kéèyàn máa tẹ̀lé súnà ànábì kéèyàn máa ṣe súnà ànábì yìí wọ́n ní àlù súnà nílẹ̀ Yorùbá lè ní àlù súnà ti dà gẹ́gẹ́ bí àwọn sẹ́ẹ̀tì kan nínú àwọn mùsùlùmí ẹ wà ara àwọn èèyàn tó wọ́n ní àwọn àlù súnà kọ́lẹ̀ ẹnìkan tó ní àwọn àlù súnà yẹn àwọn ni Boko Haram apààyàn àtàlù súnà tí ń tẹ̀lé tànàbí bóò ni wọ́n ṣe jọra wọn ẹni tí ó bá ṣe súnà ò ní wà lí jánnà o gbogbo àwa mùsùlùmí pátá la gbọ́dọ̀ jẹ́ àlù súnà ní tí wọ́n ń pè ní pé àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà nábì ni wọ́n ń pè ní àlù súnà ẹni tí ó bá ti wá tẹ̀lé ìlànà nábì kì í sọmọ lẹ́yìn ànábì ìkan méjì tí ń dá wàhálà alẹ̀ láàrin àwọn alùsùnà àti alùlùbídíà òun náà ni pé ẹ jẹ́ á sin Ọlọ́run nìkan ẹ sì jẹ́ á wàrà lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run nìkan ní tí ń dìjà wa nìyẹn o àṣìjà ọ̀rọ̀ ní òye ara wa Ọlọ́run nìkan ni ẹ jẹ́ á sìn tábà sì ní ṣòro ẹ jẹ́ á ṣàdúrà àmọ́ àfẹ́ ẹlẹ́bọ ní ẹ̀bà tòun jẹ́ báwọn ẹ̀bà tòun jẹ́ kí ni kó wọn wá jẹ ẹni kó wọn sì ń gbẹrẹ mọ́ kó wọn tẹ yẹpẹ mọ́ kó wọn di nǹkan mọ́ kí ló wọn máa wá jẹ ó lẹ́bọ̀ lòun jẹ táwọn wàá fi ilẹ̀ kọ́ máa sọ àwọn èrè orí burúkú ìmọ̀ tẹ̀lé súnà nẹ́bì yìí oye òun náà mú ìwà àlìjánà ẹni bá ṣe bídíà ò ní wà àlìjánà torí bídíà opposite súnà ni ànẹ́bì ní a ṣe báyìí ìwọ ṣe bá mi ọwọ́ lọ fẹ́ tẹ̀lé àlìjánà ànẹ́bì ní kullu ummati yadkhuluna àlìjánà ànẹ́bì ní gbogbo àwọn àjọ mi gbogbo wọn ni wọ́n wà àlìjánà o illa man aba àfẹnitọ́ bá lóun wọ̀ fúnra wọn qalu ya Rasulullah wa man ya'ba wọ́n ní wo òjíṣẹ́ Ọlọ́run ta ni ó sọ pé wọ́n wà àlìjánà ànábì ni wọ́n ní ata'ani ẹni bá ń tẹ̀lé súnà mi dakhala àlìjánà yóò wà àlìjánà wa man asani ẹni bá lóun tẹ̀lé súnà mi pé bídíà lòun máa tẹ̀lé faqad aba òun lóun wọ àlìjánà Ọlọ́run lálìjánà fún bídíà súnà lọ́lọ́run lálìjánà fún Ọlọ́run lálìjánà fẹ́ bọ tàwíìdì Ọlọ́run lálìjánà fún àwọn abẹ́lẹ́ wọn bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àlìjánà náà bó ṣe da tó dùn tó yìí kọ́lọ́ mọ́ ṣe ilé ìwọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́ ṣe wá lọ́mọ àlìjánà kọ́lọ́ mọ́ ṣe wá lọ́mọ aná kọ́lọ́ mọ́ sì já wọná ká tó wà àlìjánà wọ́n sì já bá wọn àlìjánà níbẹ̀rẹ̀ wá fi wá sínú àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀ṣẹ̀ wa tá a ṣẹ̀ èyí tá a rántí èyí tá a gbàgbé èyí tá a mà èyí tá a mà èyí tó dé pé ọ̀sẹ́ni kankan tó máa lẹ́yìn Ọlọ́run àwa gbọ́n mọ̀ Ọlọ́run sì àṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́run bá aláàkó tún wá ṣe gbogbo ta sọ lẹ́yìn ní sí àlìjánà kọ́lọ́run jà lè máa ṣe iṣẹ́ iná kọ́lọ́run lé wa jìnnà sí kọ́lọ́run wá já wà àlìjánà pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam allahumma nas'aluka aljannata wa ma qarraba ilayha min qawli aw amal wa na'udhu bika min an-nar wa ma qarraba ilayha min qawli aw amal allahumma inna nas'aluka aljanna wa ma qarraba ilayha min qawli aw amal allahumma na'udhu bika min an-nar wa ma qarraba ilayha min qawli aw amal اللهم نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته
naam darura salatil rajul munfaridan fil bayt kí ọkùnrin kó máa kírun nínú ilé. Ọkùnrin tí bá ń kírun nínú ilé ẹlẹ́ṣẹ̀ ni mùsùlùmí náà ni yóò gba ládàá ẹyọ kan pẹ̀lú pọ́ lẹ́sẹ̀ lọ́rùn wọ́n wà lábẹ́ ìjọba ṣẹ̀ríà wọ́n nà wọ́n bá wí òkú bàtà àzíríyà pé áá oye ọfẹ́ yapa jàmánu torí tí wọn ọba jáde tẹ́lẹ̀ náà jáde aláwọ̀sí ni fi buyutin adhina Allahu an turfa'a wa yudhkara fi asmuhu ilé mi tí a kọ́ kalẹ̀ yẹn ẹ máa lọ bẹ̀ ẹ máa lọ lè kírun ń bẹ̀ wọ́n rí ká àwọn máa rọ kẹ́yìn ọlọ́run ní ẹ máa lè rùkú pẹ̀lú àwọn tí wọ́n ṣe kíni pẹ̀lú àwọn tí wọ́n rùkú níbo làwọn tí wọ́n rùkú wà jẹ̀mọ́ inú ilé tọ́ abọ́jú kan lè bá nàbí olówó ojú wọn fọ́ òun rẹ ni láàárọ̀ mọ́ yẹ kóòdù nìyí rẹ ní tó fẹ́ fàmí lọ mọ́ṣáláṣí ilé ànábì ni kọ́ máa ṣe ànábì ni kọ́ máa lọlé torí pé kò rí náà ànábì ni máa fàájì àsàmìtà nìdá tó bá ti ń gbọ́ ìpèpè lọ́lẹ̀ dọ́lọ́ lọ́hùn ẹ wá wo wàhálà tá a fọ́jú òsèlè márùn lójúmọ́ kó tó ní mọ́ṣáláṣí ó tó wá sọ fún ànábì pé wọn ọ̀rẹ́ ni tó fẹ́ fà wọn ẹni bá ti ń kírun nínú ilé ẹlẹ́ṣẹ̀ tó bá jọkùnrin àmọ́ obìnrin ìrun tinú ilé ó ní ládàá ju ti mọ́ṣáláṣí lọ tó bá sì ní wọn lọ mọ́ṣáláṣí ànábì ni ẹ má kọ̀ fún irú àwọn nǹkan tó wà lè fà á alákọ̀ọ́kọ́ òun náà ni kó yé òjò ọ̀rọ̀ every rain àbí kí òjò tó rọ̀ àmọ́ àgbàrá òjò yẹn èèyàn dá ojú kọ́tà àmọ́ yàtọ̀ sí kéèyàn má lọ lè bómi lọ àbí atẹ́gùn ti ń fẹ́ àbó òtútù tó ń di agbára àmọ́ òtútù má lè kírun kò sí ilẹ̀ Yorùbá mi o ẹ̀rì yẹn London ẹ̀rì káàkiri ilẹ̀ Haúsá náà lẹ́kọ̀ọ̀kan tó wà ní it is cold ó wà yóò sọ borí nídìí bẹ́ẹ̀ òtútù tó lágbára tó lè fara nìyàn àbí bẹ́ẹ̀ sùkọ́ ọ̀rẹ́ yàn àárẹ̀ tó lágbára àwọn kan tí tó dọ̀rọ̀ra nìyẹn tí èèyàn bá ti ṣẹlẹ̀ èèyàn kẹrin jẹ̀mọ́ náà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pààrọ̀ aṣọ pààrọ̀ yín adótọ́fẹ́ pààrọ̀ yín aṣọ àtíkè ni àbí àbáṣọ àtàṣọ aṣọ àtíkè ìyẹn bó ti yàtọ̀ síra wọn ẹlẹ́fẹ́ pààrọ̀ tó bá ti yàtọ̀ oye òun fún lásọ òun fún níke òun ṣàǹfààní ìwọ ṣàǹfààní pẹ̀lú ke òun náà ṣàǹfààní pẹ̀lú aṣọ táwọn kò fáwọn tó fi ṣògbòrè àwọn yẹn náà tó ń bẹ́ẹ̀ sí wọ́n gbé ọ́dẹ̀ kan káàkiri lẹ́ni bẹ́ẹ̀ jẹ́ tàbí dùn lẹ́nìkan sẹ́ndẹ̀ ìyá kan tó lóun ṣe ẹlẹ́bàrà báyìí ó lóun ṣe rárá ó wá ní àwọn ọmọọṣẹ́ ó ti kọ́lé mẹ́rin ó ti ra mọ́tò mẹ́ta ó ní àwọn bàbá olówó kan ni wọ́n máa wá ra owó táwọn pààyàn lọ́wọ́ àwọn táwọn bá ta àwọn ta 50,000 fún 100,000 nígbà méjì bẹ́ẹ̀ lọ mọ́ wa torí ẹ̀kọ́ ló ti sàrà wọn wọ́n mọ̀ ti sàrà àti tiẹ̀ ó ti torí pé àmọ́ tó bá mọ̀ pé ní yìí iṣẹ́ tí ń ṣe kí ni iṣẹ́ tí ń fowó yẹn ṣe ni má dà lóhùn àwọn àbá ìlẹ́bọn náà rà ń bẹ̀ tí wọ́n pé àṣetáni kò sí tí ò lè júwe fún yàn owó sàrà ẹ̀dá ìpínlẹ̀ àtẹ̀lẹ́ àni owó sàrà àti owó báńkì nídìí bẹ́ẹ̀ parọ̀ kò burú wọ́ fún òun náà fún wọn náà ẹjọ́ fúnra yín tọ́ naam adáàbò alkọ́sà ẹni tí ń fanu apá kan ti ń dánu apá kan sí haram ni èèwọ̀ ni kéèyàn máa fanu apá kan kọ́ máa wá dá apá kan sí àbúrò rà ní náà rasulu sallallahu alaihi wasallam anil kọ́sà àbúrò rà ní anabi sallallahu ọkọ̀ fáwọn káwọn ọmọ sí kọ́sà wà kọ́sà ni pé kí irun ibi pọ́pọ̀ kí bí ọwá èèyàn fa bí àwọn míì àwọn ṣe tí wọ́n ní ṣoṣo lókè báyìí wọ́n wá fa gbogbo yòókù kọ́sà nìyẹn náà kọ́sà ni kí kéèyàn fẹ̀rún lẹ̀ ń bí kọ́ fa ibi àbí kó fẹ̀rún lẹ̀ lókè ń bí kọ́ fa ìgbẹ́ ń bí àbí kí gbogbo bí kọ́láǹdì báyìí ibi wa mọ́ ibi kọ́ mọ́ báyìí wálẹ̀ ìdáǹgbé kọ́sà nìyẹn àbúrò rà ní ànábì ṣe lè wọ̀ fáwọn káwọn ọmọ ṣẹ̀rùn bẹ́ẹ̀ kọ́ ọmọ bọ̀ lọ́ọ̀kan báyìí kọ́ dàbí Yahudi àti Nasara àwọn lẹ́bọ̀ àwọn Yahudi Nasara ni wọ́n máa ń ṣe ànábì yẹn mùsùlùmí yẹn má ṣẹ̀rùn yín bẹ́ẹ̀ inú kẹ́ gé gbogbo ẹ̀ kọ́ wà ní the same size àbí kọ́ jẹ́ kẹ́ fa gbogbo ẹ̀ kọ́ dán o lè kọ́ tiẹ̀ ní the same size ibi tàfà yẹn sìn mashallah o sì lè jẹ́ ọ̀dán ó ti yé àmọ́ kí ibìkan wá pọ̀ ju ibìkan lọ ó ti di style àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì kan ti ń ṣe bábà nítorí wọn ṣe bábì mọ́ nìyẹn ìpútọ́ zaz ọmọ ìyá kan ó lóun ṣe bábì mọ́ ó lè yí ti ń ṣẹ̀dá àfẹ́ wọn àwọn yẹn ò ní ṣe tàṣẹ táyì ẹni máa ń pa owó wọn fẹ́ kan kó máa wá nǹkan mi ṣe alákùnrin náà abẹ́lẹ́ wọn bá pẹ̀lú agbára rẹ̀ kọ́lọ́ mọ́sá bá sínà fún ó ti sọ́ọ̀bù jẹ̀mọ́ mo ní òsì máa wá fárí nìkan èmi lè ní wà fárí
wọ́n tún ya aláǹgbá sí gbogbo ẹ̀ náà ìpalẹ̀ mọ́ èṣù náà ni ọlọ́run sọ ni ẹ má jẹ́ àwọn ọmọ yẹn àbúrò yẹn ẹ má jẹ́ ọmọ ṣéun àbúrò ńlá ni kódà ó tún wà nínú àwọn sáyẹn àwọn ọmọ burúkú àwọn ọmọ yahoo àwọn ọmọ olè àwọn jìbìtì ó wà nínú àwọn sáyẹn wọn ẹ kàn wọ́n kàn dẹ́ lómi dúró ẹ wà ní òwòsàn kankan mo ní òwòsàn kankan wọ́n dá kan dún gbàdá lọ mo ní kí ló dé tí wọ́n dá wà dún àwọn ní kan máa ń sọ fún àwọn ọlọ́pàá yẹn pé òwòsàn kankan fún wọn mo ní òwòsàn kankan òwòsàn mẹ́wàá ó rí irun orí ẹni inú ṣe jàkìtì ọwọ́ afá gbogbo bí dán èrí ní sí ni ìsọ̀nilẹ́jọ́ kódà èèwọ̀ ní Islam ẹni bá ń ṣe ń ṣe lọ́nà náà ni ìyàtọ̀ lọ́wọ́ bá wà láàwọ̀ ààbò fún ọlọ́nìkan lọ́mọ lẹ́yìn bá ti yapa nábì yóò jìyà bó láṣẹ ka ọ̀yàn funfun ọmọ walwalidatu yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a ọlọ́wọ́ bá ní àwa tí à ń bímọ àwa ìyá ọmọ káfà àwọn ọmọ wa lọ́yàn ọyẹ́ fọdún méjì fẹ́ni tí ọba fẹ́ láti fún lọ́dún méjì ìtumọ̀ ẹni pé ọdún méjì dáa àmọ́ tí ọba pọ́dún méjì náà ọ̀dàjì ó mú yàn dáadáa ọdún méjì yẹn ọ̀dà lórí pé ọmọ ó ṣeré lọ yóò tún dé yóò wá sí kínní yóò wá sọ́ọ̀kì ọ̀dà púpọ̀ tí ọmọ béèrè pé màmá òun tòun dà ó ti yé nídìí bẹ́ẹ̀ nítorí wọn sọ ní gbogbo láti kà á ó lè ṣe kà á báwo ọmọ kà á náà ni owó níjọ́ tẹ́ bí mọ́ àbí ẹ máa kà á láti bẹ̀rẹ̀ náà ni mathematics ò lè tó náà ìjà àwọn ará ilé àlìjánà sí wọ́n máa bẹ̀rẹ̀ àwọn wò ọ̀rọ̀ yẹn àwọn àfáàfáà mọ́ra wọn ní ọwọ́ ipe àwọn kan wọ́n máa bẹ̀rẹ̀ àwọn wò torí àwọn kan wọ́n ní kálukú wà lálìjánà rẹ̀ kálukú máa gbàbí tí ọlọ́run bá aláàbáfẹ́ kọ́ lọ yọ́ máa gbàbẹ̀ lọ́bẹ̀ yọ́ máa darí láti bẹ̀ nítorí pé dàrájáàtì ní àlìjánà Firdaus àwọn tó wà ń bẹ̀ àwọn tí ò bá sílẹ̀ ò lè wà ń bẹ̀ àwọn àlìjánà tó tún àárín ló sì wà àárín ní Firdaus wà àwọn kan wà lókè àwọn kan wà ń sàlẹ̀ àmọ́ kò dùn ìgbádùn ti bẹ̀rẹ̀ tó ti nú Firdaus àwọn tó wá fẹ́ tọrọ àlìjánà wò lànà ìbìnrin ọmọ tọrọ wọ́n sọ lọ́la Firdaus ọlọ́run mọ́sá yìí fún àlìjánà náà nídìí bẹ́ẹ̀ ẹnu pé ìta àríkà òun náà ni pé alhakina bihim suriyatahum ọlọ́run bá ní gbogbo àwọn òbí tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ àwọn ọmọ wọn àwọn náà ṣiṣẹ́ rẹ̀ àmọ́ iṣẹ́ rẹ̀ ti àwọn ọmọ òtó tàwọn bàbá ọlọ́run bá là ọlọ́run ní àwọn bàbá yẹn máa béèrè àwọn ọmọ wọn pé àwọn ọmọ wa ọlọ́run ní sẹ́fẹ́ rà àwọn ọmọ yìí wọ́n ní bẹ́ẹ̀ àmọ́ sẹ́ẹ̀ tí wọn ò tó sẹ́ẹ̀ tí yìí ọ̀dà nítorí pé ẹ ṣiṣẹ́ àlìjánà alhakina bihim dhurriyatihim aw dhurriyatahum ọlọ́run bá là yóò wá mú àwọn ọmọ yẹn yóò mú wọn lépa bá wọn tí wọ́n ti wá débẹ̀ wọn ní kú bẹ̀rù nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ nǹkan lọ́wọ́ sàlékún ìmánà wa ó fi asúnà àlìjánà yìí tó ga jù ẹlòmíràn wọn ni ẹ̀ kó wọn tó wà àlìjánà ni wọn bá wọ lẹ́fù kékeré wọn bá wọ lẹ́fù ńlá tọrọ àlìjánà Firdaus ọlọ́run lágbára láti fi ọ́ síbẹ̀ náà òtún àwọn afáàkan ni wọ́n máa bẹ̀rẹ̀ àwọn wò Allahu alam ọlọ́run nìkan lọ́mọ yìí tọ́jú òtún mẹ́ Laylatul Jumu'ah rí bóun ni wọ́n sì mọ̀ pé ìjọ jimá ni ṣe rí ìmọ̀ kọ̀ọ̀kọ̀ kò sẹ́nìkan tó mọ̀ níta Nábì sọ ni pé Laylatul Jumu'ah níjọ jimá àbí ṣe lẹ́yìn àlọ́sọ ni àbí Yawmul Jumu'ah àná Nábì sọ Yawmul Jumu'ah tó Yawmul Jumu'ah yẹn ń sìn Allah lọ́mọ bí ó ṣe kankan èyí ò kàn wọ́n mọ́ ebi kí wọ́n ti lọ́jà ni Allahu alam ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ni ọlọ́run nìkan lọ́ba tó yẹ a máa gba kíjọba àbí kọ́ńpìnì tá a ti ń ṣiṣẹ́ ká máa gba owó díẹ̀díẹ̀ ká máa bá yàn tọ́jú ẹ̀ kí ẹ̀ má bàa fọwọ́ mẹ́wàá jẹun pẹ̀lú májèmú kọjá pé owó yẹn kì í ṣe kí wọ́n máa fi ṣe nǹkan tó láwọn bá ò fẹ́ sọ̀rọ̀ pé owó náà ó lè má sùn síbi tó wà kọjá pé bí a fi ń kọ́lé ọtí àwọn ká máa fi ṣe owó ìlé wọ́n ti jẹ́ pé bẹ́ẹ̀ ni oníkan bá kó nǹkan rẹ̀ pé ìwọ ọ̀fẹ́ oye àwọn tó wá jẹ́ pé wọ́n bọ́ tọ́jú ẹ̀ pamọ́ sọ́dọ̀ ara wọn tí wọ́n dẹ̀ kó nǹkan rẹ̀ fún ọ sọ ma pé bí gbàtọ́ jẹ́ pé fúnra rẹ̀ náà ní ọgbó oṣù rẹ̀ ọwọ́ ayọ̀dé ilé wọn lọ́wọ́ torí àjẹsẹ́kù àwọn tó wá jẹ́ gbàǹkan rẹ̀ ọgbàǹkan rẹ̀ tí ó pé pérépéré ni o
o sì ní san 1 naira fún wọn lérí ẹ̀ tó bá fẹ́ gbà tó bá ti sanwó fún wọn owó èlé nìyẹn ẹ mọ̀ pé ọ fún wọn lówó ọwọ́ tó fowó gbà Allahu alam òsì tó burú mbẹ ziyaratul mar'a kóbìnrin ọmọ lọ mọ́kúbára pé àwọn afáfá mara wọn lọ́wọ́ àmọ́ èyí tí ó fẹ́ ọkàn balẹ̀ jù òun náà ni hadith tàbí ní la'ana rasulahu la'ana Allahu zawaratil qubur wọn ni anabi abọ́lọ́wọ́ bá ó ṣe pẹ̀lú gbogbo àwọn obìnrin tí wọ́n bá ń lọ sí ìtẹ́ àmọ́ alẹ́ kírun jànásà pẹ̀lú obìnrin àwọn ó tò àwọn náà ó tò lẹ́yìn tábàtì sálámà àwọn gbókù àwọn ọmọ lọ sílé kódà kóbìnrin ọmọ lọ sí tẹ́ nítorí bá ṣe dá wọn lọ́lẹ̀ lẹ́yìn náà ìtẹ́ anabi ní zurul qubura ẹ máa lọ sí tẹ́ fa innaha tudhakkirukumul akhirah torí pé ìtẹ́ yẹn tẹ́ bá ti débẹ̀ yóò máa rán yín létí ọ̀run afẹ́ràn ti ọ̀run àwọn obìnrin bẹ̀lẹ́gbẹ̀ wa ṣé ìmọ̀ rántí ọ̀run tó bìnrin máa bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ kí lẹ́mọ̀ rántí ẹ̀mọ̀ rántí ayé lóbìnrin bá ti ń bẹ kàràkàrà yín oyé tí èso àwọn obìnrin tẹ́ lẹ́tọ̀ọ́ sí oyé ẹ̀mí yọ́n máa dọ̀tí tẹ́ bá ti ń wòra yín àbí tẹ́ bá ti ń rira yín àwọn tá à ń bẹ̀rù ọlọ́run tá a rí ọmọ tó pupa ọmọ tó sanra ọmọ tó tẹ́rín ọkọjá tẹ́ bá gbé fitna ńlá ni lẹ́yìn náà àwọn obìnrin nǹkan máa ń ká wọn la ó lè jòkó sí etí sàárè kọ́ máa fọwọ́ gbá sàárè ìyá àwọn kìnnì kan ìyá àwọn ti kú ìyá àwọn àmọ̀pé ìyá àwọn kìnnì kan ẹ̀sàbìtì àwa obìnrin àwa ọkùnrin àwa lákin díẹ̀ ẹ̀yin lóbìnrin tó bá ń gbókùrí ẹ̀rí ní kọ́dà àbọ̀kọ rẹ̀ kó yọ ọmọ náwó sí lọ́ọ̀kan ni pé wọ́n wà ń bẹ̀ ibẹ̀ ni wọ́n wà nídìí bẹ́ẹ̀ àfẹ́ kóbìnrin máa lọ sí tẹ́ nínú àwọn ìbéèrè tọ́wọ́ òun náà ni tahdidu nas òun náà ni ká máa ṣe family planning ọ̀dà kò sì dáa ọ̀dà tí èèyàn bá gbégbá ọ̀nà tẹ́sìn ní ká gbégbá ẹ̀sìn kan ti bá plan ẹ̀ tẹ́lẹ̀ ó ní ọdún 12 fi ọmọ lọ́yàn ọdún kẹta yóò lóyún àbí ọdún mélòó láwọn bímọ yẹn ọdún mẹ́ta àti plan ẹ̀ tó ẹ̀sìn kan ti bá plan ẹ̀ báyìí nídìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kò burú family planning èyí táwọn ń ṣe láwùjọ wa òun náà ni ká máa fètò sọmọ bíbí láníyàn yìí pé òsì lọmọ yẹn wà ta tó bá wáyé kódà ìròrí yìí ń dààmú àwọn sísítà wa kọ̀ọ̀kan ẹgbẹ́ tí sísítà wọn sọ pé àbú ẹ̀jẹ̀ ṣe sùúrù o tẹ́mọ iye tẹ́ ń gbà lóṣù sísítà àwọn ọ̀gbádùn o kò sí kíni ọ̀gbádùn oníbùkátà sí kíá fún lábẹ́rẹ́ wáàsí ọlọ́wọ́n bá Allah ó ti ṣàlàyé ó ní wa ma min dabbatin fil ard illa ala Allahi rizquha ọlọ́wọ́n bá ní gbogbo dábà ẹranko ni o èèrà ni o adìẹ ni o labalábá ni o dábà ní tí ń rìn lérí ilẹ̀ tí tọ́lọ́run dá tó fẹ̀mí sí la ọlọ́wọ́n bá ní kò sí dábà kan tí mi ọlọ́wọ́n dá ní tí ó jẹ tó fi jáde láyé mo ti dá ọlọ́wọ́n bá ẹ̀kọ́nọ́mì ẹ̀dọ́ ọlọ́wọ́n bá lágbára gan gbogbo àwa tó fi sílẹ̀ ayé yìí gbogbo tá a jẹ tá a fi kú ọlọ́run ti dá sílẹ̀ ayé tó bá ti wá dá ìsìnkò tí kọ̀ọ̀kan tó yọ̀ mọ́ wá mú fún wa àwa wá gbà pé ọlọ́run ọba ò dá alákọ̀ọ́kọ́ àtúngbà pé ọlọ́run ọba ò lè fún èyí tá a bí sáwà là ń bọ̀ gbogbo òrònú gàrí wọn owó skul tí wọn ìwọ ọlọ́run ọmọ rẹ lọ skul tí pàrẹ bá ṣe kí ni bàbá ká ọgbà 50,000 lóṣù ọmọ ọmọ lọ skul tí wọn san 150 ní táàmù sọmọ pé wọ́n mọ̀ nílé ọ̀ká kìíní ọ wà pé ilé ayé ti so àwọn ọmọ tọ́pọ̀ yìí náà ni o wọ́n ní cut your coat according to your kìíní size cut your size according to your coat nídìí bẹ́ẹ̀ ṣe rí bí school ṣe ní level yẹn àwọn levels yẹn bẹ́ẹ̀ náà ni oúnjẹ gan ní levels ìwọ ò lè lọ Mr. Big lẹ́ẹ̀márùn lóṣù káṣí rẹ̀ wọ̀tò bọ́lá ọba aláṣẹ tó lọ́wọ́lọ́wọ́ ń sinú àbí kò sí pé wọ́n yí padà nídìí bẹ́ẹ̀ oúnjẹ tí ọba fẹ́ rà yóò dìtámì lérí owó tó bá ń ṣe kíni tó bá ń gbà tó wà ní àwọn afáàtì ní tí ó jẹ ọtí wà tábàrà adìẹ náà wọlé adìẹ 5,000 ó sì ń gba 16,500 ẹ̀mẹ́rin lọ́jẹ́ lóṣù ní nǹkan fi dàrú
ọmọ wa rẹ̀ ọ̀rọ̀ aṣọ tí ọba ṣe sáìsì rẹ̀ ẹ̀ mọ́ ń ṣe kọjá agbára rẹ̀ àmọ́ pé ọmọ nǹkan bẹ ọmọ tó mú gàrí àti ọmọ tó jẹ mẹtìpáì kí ni àtàlà àrùn méjì jẹun ọmọ tó jẹ ráìsì wọ́n jẹun dé nídìí bẹ́ẹ̀ ẹ̀dá kun torí tọ́lọ́wọ́ bá wa family planning láníyàn pé ó mọ̀ mọ́ lóyún sí o kò sówó kò sí tọ́mọ yóò jẹ o owó fúdùn wá o àwọn afáàlẹ́ yẹn ń takọ ayé àti mọ̀kàlẹ́ kan ọlọ́run lóhun ti provide ìwọ ọlọ́run provide èèyàn lè jẹ́ rúfọ́ lọ́wọ́ bá mọ́ wọ́n ní gbọ́dọ̀ àbí bàbá káyà yẹ fún yàn tẹ́yìn bá ní kò rí bẹ́ẹ̀ bọ́kàn bá tún dé ìsìn àwọn onírí táwọn jẹ mọ́ kò sóúnjẹ kankan tí ọlọ́run lóhun pèsè fún wọn ni yóò sì kó ní Islam níbi tí kìnìyàn lágbára dé àmọ́ family planning pé tó à ń lo nǹkan tí a fi ní tètè lóyún bóyá nítorí arábìnrin yẹn ó ti sọ pẹ́sàn bíi mẹ́wàá àbí ibi márùn-ún ẹ̀já pé márùn-ún amúsàsọ́jù ọ̀pẹ́sàn márùn-ún ti tó jàmọ́ mẹ́rin ti tó fẹ́ lomi kọ́dà mẹ́ta tó fẹ́ lomi méjì tó fẹ́ ó dìpẹ́ lérí ara arábìnrin tí wọ́n ní gbogbo ẹ̀ lóyún mọ́ wọ́n àfa sọmọ pé wọ́n ní ẹ máa plan ẹ̀ ò ní máa da kí nínú sí lára mọ́ ó ti ọmọ ọlọ́jú náà ní o nítorí pé sọmọ pé tó bá lóyún sí tó lóyún tó lọ́rùn ìwọ fẹ́ yàwó mi àbọ̀ nífẹ̀ẹ́ mi ó ti gbọ́dọ̀ àgbọ̀ torí pé ọmọ kan fẹ́ wáyé kọ́ wá náà yà rẹ̀ lọ sí ọ̀run àbúbìnrin tó dé pé máa sick gan nínú oyún wàhálà ńlá ni àwọn conditions báyìí àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ pé torí òṣì èèyàn lè plan ẹ̀ ṣé wàá rí oògùn tá a tún fi plan rẹ̀ náà yóò tún wá jẹ́ oògùn tí ò ní sí ìnira ń bẹ̀ fún wa tẹ́lẹ̀ gbogbo à ń so nǹkan mọ́ni la à ń gba àwọn abẹ́rẹ́ kan tó jẹ́ pé tí ó tún wá bí àwọn àárẹ̀ tí yóò ju téèyàn sá fún gan lọ wọ́n ní kéèyàn ṣọ́ra kéèyàn jẹ́ pé dókítà tí ó sì sọ fún yàn pé kéèyàn ó ṣe family planning kó jẹ́ dókítà mùsùlùmí tó gbèsè yé ẹni tí ò gbèsè yé ìlànà Yahudi náà sọ wá ní mo fi advice mùsùlùmí sì ni wọ́ yóò tó sọ fún ọ pé àwọn ìmọ̀ya àwọn mọ̀tí àwọn abẹ́tà wọn ṣe fún wọn ìmọ̀ya àwọn sísítà jakunjakun yẹn nídìí bẹ́ẹ̀ family planning ó nídìí ìbéèrè àtẹ̀kọ́ ọlọ́mọba aláàkọ́mọ́ fara ni wá o ọlọ́gbàrá ọlọ́mọba wa a máa ń fètò sọmọ bíbí a máa yẹ fàlà sí ọmọ bíbí ọ̀kan tó nìyẹn tí bá ti bímọ kan èmi ò bímọ ìròrí àwọn kèfèrí ni tí bá ti bímọ lórí méjì òun ọ̀fẹ́ mọ́ ọmọ nífà ọmọ ọsọ fọlọ́n pé lẹ́yìn méjì òun ọ̀fẹ́ mọ́ bí ìyàwó bá lóyún ìyàwó ní àwọn pregnant ó ní you are preg what orí ẹ burú ni àwọn òwe we are Muslims lẹ́yìn ẹ̀ńkọ́ adé mùsùlùmí ni ká wá dára adára màálù fúlàní ń pọ̀ sí inú fúlàní ń dùn àbí ó dùn wọ́n máa ti ń bí màálù nínú fúlàní wọ́n máa dùn àbí wọ́n ń bí ẹran inú àwọn èèyàn ń dùn wọ́n wá ń bí èèyàn inú tiẹ̀ ń ṣe kíni ni wọ́n ń bàjẹ́ nídìí bẹ́ẹ̀ wọ́n ra wọn ra yẹn ẹni tí ìbá ti gbẹ́sìn yẹn ni máa ń ṣe ọlọ́run sọ wọn bí aburú bẹ́ẹ̀ ọmọ méjì ẹbùn ní yahabuli man yasha ẹbùn lọ́mọ nígbà tó lọ́n fẹ́ mọ́ tó ní kó lè ṣẹ́yún kí lọ́mọ tó lọ́n fẹ́ bùn ọ́ káàdà aláwọ̀ lọ́mọ tọmọ yẹn ń bá bọ̀ bóyá ọmọ tí ó gbọ́ òṣùká òsì àti ìyàkó lè rẹ̀ nánu òun náà lóyún tó fẹ́ sẹ́yìn ìròrí àwọn kèfèrí ni kì í ṣe ìròrí àwọn mùsùlùmí wọ́n yẹ dálẹ́mọ̀ owó dàtú sóyè láti bìyà yìí dánbí kùtì láti ọjọ́ àlèkè àmọ́ àwọn ọmọ kéèké tí wọ́n pa tí wọ́n jẹ́ wọ́n wálé ayé wọ́n dìde máa bàbá wọn lọ́rùn wọ́n máa béèrè ẹ̀ṣẹ̀ táwọn ṣẹ̀ tẹ́ fi pa wọn. oyún ọjọ́ kan oyún ìṣẹ́jú kan ẹ̀gbọ́dọ̀ ṣẹ́ o sórí oyún sọ fẹ́sẹ̀ yẹn ẹlòmíì súnmọ́ ọlọ́run jù ọ lọ nígbà ẹgbẹ̀rún ó ti lọ múra ó ti lọ hajj nítorí ẹ̀ tọ́lọ́run ò fún kọ́dà ẹlòmíì bá dé pé kóun ṣe lóyún kó wálé kásẹ̀ kóun náà lóyún láyé káyé máa wò ó ládùúgbò pé àgàn ló ẹlòmíì ṣe ìbéèrè ọmọ máa ní kóun ṣe lóyún nídìí bẹ́ẹ̀ wọ́n ṣẹlẹ̀ wọn tọ́ba ilé dá padà tọ́lọ́n bá fáwọn èyí tó wà nílẹ̀ mọ́lẹ̀ tọ́ba fá mọ́lẹ̀ ó béèrè kò ní fọmọ́ ẹ̀bùn ọlọ́run fẹ́ bọ̀ nǹkan Allah ló fẹ́ bọ̀ nǹkan mọ́ bàbá rẹ bá lóun fọ nǹkan sọ́pọ̀ fẹ́ bí ìyàwó rẹ bá ti lóyún ọlọ́run fẹ́ bọ̀ nìkan nìyẹn tí iṣẹ́ ìbá ti lọ déédéé ọmọ bẹ̀lọ́n ó tún wá sẹ́mi ọmọ sàdúrà lóru ọ sọ fóun náà pé tọ́ alájọ ẹ̀ má dákẹ́ o ẹ ti dọ̀lẹ́ o ìwà bẹ̀lọ́n lóru ọkọ́ lọ́run sínú ju báyìí lọ́hùn oníyànda tọ́lọ́wọ́n ọba aláwọ̀ sì sínú kọ́dà wo tún lè fi bẹ̀lọ́n ọlọ́run wọlá pé alẹ́ sẹ́yìn ìyá máa ṣẹ nítorí ìbẹ̀rù ọlọ́run wọ́n sẹ̀ pèsè ń tá a fi tọ́jú orí ìyàtà wa náà wọ́n fi yàjẹ́ wa ọlọ́run sì gbàdúrà rẹ̀ inshàlá bí gbogbo nǹkan àbátì lórí ìdìbò ṣe wẹ́ lọ́lẹ̀ báyìí mọ́mọ́ àdúgbò yìí tó bá jẹ́ súnà ọ̀fọ̀rọ̀ rẹ̀ lọ wọ́n jà máa dákẹ́ àwọn afá súnà ló lè ràn yín lọ́wọ́ àbá àbídí ọgbà lọ́wọ́ yín ni yọgbà lọ́wọ́ yín ni o
àbáṣe náà ní ó gbẹdọ̀ dákùnrin yẹn bọ́dà ìdágbájá dákànnà lọ́wọ́ tọ̀hún yóò ní ìyàwó yẹn lóyún ìtàrí yọ̀dá o ìtàrí yọ̀dá o yóò bímọ yẹn náà máa ní ìdí àgbò funfun ẹ̀kútọ́ ni wọ́n sì ti ń tà torí yóò ní kọ́lọ́ gírìn lẹ́gbẹ̀ẹ́ ìwé ọ̀bá lè lọ kótó inú padà gbẹ̀yìn ọ̀dà yẹ kó wá àwọ̀ ẹni tààràn àwọ̀ ẹni tààràn kíni tààràn ọ̀kájọ́ kan ó ní ìròyìn ọmọ ẹwà bí ẹgbowó yẹn lọ́wọ́ lọ́jà nígbà wọn gbowó yẹn tán ó ní ẹwà lórí ra kẹ́sìbù wa kẹ́sìbù tó bá tóbi dáadáa ẹ̀yin tẹ̀ gbọ́ lọ́wọ́ akéde ẹ̀gbọ́n kẹ́sìbù irọ́ tó kí ni wọ́n gbọ́ ní kẹ́sìbù ọmọ sì gbowó lọ́wọ́ ẹ̀ ọmọ náà ti mọ̀ ọmọ náà ti tírèlù abẹ́lẹ́ bọ̀ wàhálà ti bá wọn lórílẹ̀‐èdè yìí yẹn àwọn yẹn ti lajú o ìtọ́ dání ká tètè gbà jẹ́jẹ́ súnà ní olùkè bí ní láì tààlà ọmọ náà bọ́ sókòrò ọ̀tọ́ bí owó ìgbà tálájà lọ́tọ́ kó wá fún ọ̀daràn ọ̀gá ẹ̀ ó fún díẹ̀ mẹ́ẹ̀ nígbà míì àní bárakàlá wẹ̀ ọmọdé ò sálù bárakàlá rẹ̀ ọlọ́mọṣàbà tó wọn ṣe ẹ̀fọ́ kan yín balẹ̀ kò sí mímí káwọn ní mi súnà o àtàwọn tí wọ́n ń ṣe ọlọ́mọṣẹ́ wa dúró ní ká máa ṣe kíni ká máa tọrọ gbogbo ariwo tí wọ́n gbà yẹn àfáà owó tọ́ ní òlékè ọlọ́mọ àfà àwọn náà mọ̀nà ẹ̀yọ́ mọ̀ ya tó wọ́n wá ní ká máa joyè mọ́ṣáláṣí ara táwọn fi nànú ká máa joyè ọ̀sá kọ́lẹ̀ kankan fún ànábì àmọ́ fáwọn èèyàn ní ókì lérí iṣẹ́ tí wọ́n bá ń ṣe yóò máa fi pè wọ́n kì í ṣe pé ní mọ́ṣáláṣí ti sọ wọ́n alifaruku wọ́n fún kínní Umar bin Khattab Hamza ńkọ́ Asadullah ńkọ́ tó kìnìún ọlọ́run Saifullah wà náà As-Siddiq Abubakar As-Siddiq àníbà máa fún wọn lérí iṣẹ́ tí wọ́n bá ṣe kí ni yóò kàn máa fi pè wọ́n kí ló pé wọ́n wá yọ àyè tí wọ́n kalẹ̀ nínú mọ́ṣáláṣí àbí wọ́n máa jẹ́ àwọn bàbá olóyè tó jẹ́ pé àwọn ni wọ́n máa decide tí máa ń lọ alẹ́ àwọn kọ́mítì tí wọ́n máa mójútó ètò kí ló pé wọ́n máa darí ìmáàmù o wọ́n máa darí ètò mọ́ṣáláṣí ni o ìmáàmù ni wọ́n máa darí wọn lábala ẹ̀sìn tí wọ́n ti ń darí ìmáàmù oyè wọ́n kọ́mítì nìyẹn wọ́n ti kó ní kọ́mítì wọ́n kọ́mítì nù ìmáàmù àbí kínápẹ̀ lè máàmù aṣíwájú ẹ̀sìn wọ́n tún wá ń darí ẹ̀sìn máa lọ́wọ́ nígbà tóun náà sọ̀rọ̀ ẹlẹ́ fún wọn nídìí bẹ́ẹ̀ ká máa jóye bàbá àdínì ìyá àdínì bídíà ní bídíà tó mustahdatha bídíà tí wọ́n dálẹ̀ lẹ́yìn ìgbà tá nàbì lọ tán àwọn olóyè dẹ̀ ní àwọn náà wọ́n ní ààyè nínú mọ́sálásí níjọ́ kan lọ́nà ọgbà ń bẹ̀rùn àsìkò òrùn kù díẹ̀ bàbá kan bá dìde látẹ̀yìn wá ó ní sáfù àwọn yẹn wá ní ìmáàmù wọn wà ń ta ó ní mo ní sáfù wọ́n bá ṣe káàmà ìmáàmù ṣe káàmà ta ìmáàmù bá tó bó ẹ àwọn yẹn wá béèrè pé bàbá àwọn wá béèrè pé bóyá bàbá yẹn ṣe jẹ́ tó fi ní ó fi command sáfù tí sáfù sì wà commanded immediately wọ́n ní òun ló nílẹ̀ tí wọ́n fi kọ́ mọ́ṣáláṣí òun náà ní bàbá àdínì inú mọ́ṣáláṣí yẹn tí wọ́n ní ìmáàmù ó tó bá tó ṣe ilé ní oníṣèmí máa wò wọ́n gba ohun lẹ́nu ẹ̀ ọlọ́mọṣá sọ níbẹ̀ nídìí bẹ́ẹ̀ oyè nínú mọ́ṣáláṣí eléyìí tí wọ́n ń jẹ yìí o àní wọ́n tó wá kó àwọn èròjà ìṣù èròjà akọrin àwọn obìnrin oyè kálukú pe àwọn ẹbí ẹ̀ wá ẹ̀rí pé ìdajì àwọn ẹbí wọn ó lò jáde àwọn ìdajì yòókù gèlè nìkan ni wọ́n wé bẹ́ẹ̀ bá débẹ̀ mẹ́sì bá wọn nu ẹ̀ bá kọjá mẹ́sì ẹ̀rí pé bí wọ́n ṣe wọ́n ṣe náà nù wọn wá síwájú àfa èyí tí táyà máa rí gbogbo pàlàpàlà wọn yà rẹ̀ èyí tí ò ní wọ aṣọ gidi wọ́n máa lùlù wọ́n máa jó rò ká àbí agbo àwọn fújì dẹ̀ ti kọjá ni wọ́n sì lẹ́sìn náà làwọn ń ṣe kíni làwọn ń gbé lárugẹ irú nǹkan bẹ́ẹ̀ kódà ẹ̀ṣẹ̀ ní ká máa bídà ní ká máa jóye ẹ̀ṣẹ̀ ní ká máa fi musical instrument ká máa fi ṣe kíni ká máa fi celebrate bídà ẹ̀ṣẹ̀ wá di mélòó jama ó di méjì wà ní sáláì rí láàrin wọn tọ́jú pé wá ti padà sílé yóò tún lọ lé pàtí ọtí ọwọ́ di wọ́n sì kan ládùúgbò wa ọwọ́ di jọjímọ̀ wọ́n mọ̀ wá fi fóònù lé wọn káàkiri jọjímọ̀ pé ẹ̀yin bàbá olóyè ẹ̀wá jímọ̀ tó lọ bàbá sọ́kèjì kí ló dé pé òun owó ni wọ́n ń wá kéde pé ẹ̀sìn rẹ̀ gan lọ́jọ́ wọn ní lógún
wọ́n pè é bàbá àdínì àní kó yanjú kàbùlí kọ̀ mọ́ wọ́n ní ìyá súnà wọ́n ní kó ṣe súnà mẹ́rin tó wà nínú ìrun yídì kò ní kan tí ó wí ẹ̀ta lásán ní jama owó gangan ni wọ́n wá pè kan pé àwọn orin jímọ̀ ń jẹjọ́ àwọn ilé náà àwọn ilẹ̀ tí ń kún àwọn tó rí níbo lẹ wà lòun ní wọn ẹ̀mọ́dà wọn làmú ẹ mọ̀ pé òun yẹ wájú mọ̀tẹ́lẹ̀ o tẹ́ fi wá bá òun lé ẹ̀yin lẹ ní kí wọ́n wá joyè òun wà lẹ́nu iṣẹ́ tó ń báyìí òun kò sí ẹ̀ráyè jímọ̀ nídìí bẹ́ẹ̀ olówó ni wọ́n máa ń yàn wọ́n kàn lọ lè pèkì àwọn tán bá rí eléyìí sínú lànà súnà lẹ́yìn náà aburú ni máa ń ṣe kíni ni máa ń gbẹ̀yìn àwọn tán náwó náà wọ́n ní nàtorí ọlọ́run yóò máa ní nàtorí pé òun olóyè kó o máa wà rí nǹkan báyìí fi lẹ̀ kí oyè olùwọ́n wá jẹ́ kò ní nàtorí ọlọ́run mọ́ wọ́n tún máa nìhun náà la ẹlòmíì nǹkan ó ti joyè ó ti fẹ́ bọ́ lẹ́kẹ̀ẹ́ oyè yẹn kò rí bọ́mọ́ ipò wàhálà yìí pọ̀ nínú Ramadan bàbá olóyè ìyá súnà mọ́sálásí kan náà ni wọ́n ṣe mọ̀lúdì mẹ́ta mọ̀lúdì lẹ́kẹ́wù mọ̀lúdì mọ́sálásí mọ̀lúdì alásàlátù mọ̀lúdì sáwí ó di mọ̀lúdì mẹ́rin bàbá olóyè náà ni ó wà gbogbo ẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ jìnnà sí kọ́dá ọlọ́run bá fún wọn mọ̀nà ikhlas àti mutaba wọn ní kí ni ipa tó kó nínú ẹ̀sìn àwọn náà lẹ̀sìn tí ìbá ti sí kò sẹ́sìn èèyàn ń pè nǹkan lẹ́sìn ẹnìkan sìn ó sì débi sìn ọtẹ ìtẹ́ndí ní máa ń sin náfìlà àdúrà àwọn òpè ilé ìlú fi wá kí n bí ó nítorí kẹ́lẹ́ bá àmàgbóhùn kí dùwà náà ni dùwà tó kí yẹn sẹ́lẹ̀ wọ́n gbà ọmọ umiru la liyabudullaha mukhlisin ọlọ́run ni ẹ wá sìn mí ẹ̀dẹ̀ ní ìkíláàsì pẹ̀lú ẹ̀ ìbáàdà yẹn máa fi pamọ́ torí ọlọ́run àfi ìbáàdà tó jẹ́ pé wọ́n ní ká ṣe hàn irun gbọ̀nrẹ́ ń sìn ìbáàdà ni wọ́n ní kò ṣe hàn ṣòkòtò rẹ̀ ìbáàdà ni wọ́n ní kò ṣe hàn oyè amọ̀lọ́jímọ̀ ìbáàdà ni kálí kírun ọ̀rọ̀ àyàn amọ̀lọ́mọ́sálásí ìbáàdà dọ́hìrà ni kóoru ata màmá rẹ̀ lérí àti sùn ìbáàdà ni owó ṣe hàn àbí torí pọ̀ lọ́kàn òyìn ọmọ ó gbèsè sábẹ́ kínní ọmọ nira rẹ̀ la àwọn ìbáàdà tó hàn wà tawaf ìbáàdà ni safa àti maruwa àràfà gbogbo alájọ máa ríra wa àmọ́ àwọn ìbáàdà tó pamọ́ oyè òun náà ni àwọn náfìlà wọ́n ní ká máa yan náfìlà náà yàrá gan ọlọ́lájú ká yan náfìlà ní mọ́sálásí lọ àwọn iṣẹ́ sàárà tá à ń fún yàn ní tẹ́nìkan ò ní mà ó ní ládàá ju yìí táwọn yẹn mọ̀ lọ wọ́n ní sadaqatu sirri tutfi'u ghadab rahman wọ́n ní ẹni tí wọ́n fún yàn ní sàárà ń kọ̀rọ̀ tẹ́nìkan kan mọ̀ lẹ́yìn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta Allah àti wọ́n àtẹni tó fún wọn lọ́wọ́ bá máa ń kábìínú rẹ̀ kó lérí yẹn torí pé sàárà tá a bá ń ṣe ní gbangba báyìí òun náà da àmọ́ pọ̀lọpọ̀ rẹ̀ yìí máa ń sábà ní kárí nínú àfáà fi 50,000 lẹ̀ èmi náà fi 60 lẹ̀ nítorí 50 ló fi 60 lẹ̀ kápẹ́ 10 lọ́ba fi lẹ̀ 5 ní ṣe kíni 5 ní ọba fi lẹ̀ tẹ́lẹ̀ òun náà da àmọ́ òun yìí sábà láfọ̀ mọ́ bí èyí tẹ́yìn bá ṣe ní kọ̀rọ̀ láàrin wa àti ọlọ́run nídìí bẹ́ẹ̀ ìbádà wa kájẹ́ kọjẹ́ torí ọlọ́run lẹ́yìn náà mùtábà ni pé bá anábì ṣe gẹ́lẹ́ ni ká máa ṣe kíni ká máa ṣe bàbá wa kan láìpẹ́ ìwọ̀n lè bá wọn àbá tó ti kọ́ wọn kí èmi máa lọ lè bá wọn ìgbà ẹ má ṣe ẹbọ ọmọ ẹ̀sìn má ṣe bídí àwọn wọn á dọ́dọ̀ bàbá kan ó ní ẹ má ṣe sáwí mọ́ ẹ má ṣe wàsífà mọ́ ẹ má ṣe tìjàníyà mọ́ wọn ní ayé àwọn olóníkà wọn má ṣe la ilaha illallah ẹ wo bí tí ọba ti gbé fún mi ẹ wo bí tí wọn ti gbé fún mi wọn gbọ́n gan mo ní kò sí ayé àwọn olóníkà má ṣe ṣàlátù mo ní kò sí ayé àwọn olóníkà má ṣe ẹsẹ̀ fúnlá mo ní kò sí ayé tó ní a máa ṣe lóṣù kínní lọ́wọ́ àbò ní eléyìí ni wọ́n ń pè pé afẹ́sẹ̀sì ọlọ́wọ́n ní kul in kuntum tuhibbuna Allaha wattabi'uni ànábì ní ọlọ́run ní kí n sọ fún yín pé tẹ bá fẹ́ sẹ̀sì ẹ wò mí kọ́ ṣe ẹ tẹ̀lé mi ìdí mi bá ṣe ní kẹ́ sí ọ̀nà tí mo bá gbà ṣe ní kẹ́yìn náà ṣe kí ni kẹjọ ṣe mo ní bàbá gbogbo tẹ̀ ń ṣe dáa láyé dáadáa láwùdá kéyìn máa wí àmọ́ ọ̀nà tá ànábì ń gbà ṣe ìkọ́lẹ̀ yín ṣe kí ni ẹ̀yin gbà ṣe yẹn ẹ̀yin ti lànà míì anabi dẹ̀ ń sọ lù kàmára ayé tó mọ́ ní òsọ̀lẹ̀ anabi tó ń gbé máa kírun ìsìsì anabi ní ibi mo ṣe kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà nìkan iná máa ṣe kí ni kẹ́ ẹ máa kí. mo ní sẹ́ anabi máa wá ti aṣọ nílọ̀lẹ̀ friday lẹ́yìn jimá kubura alaha 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 wa 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 wa. àbá anabi máa ń lùlù ní mọ́ṣáláṣí dandan dandan allah daimu allah la ilaha illallah gbẹngbẹngbẹngbẹ mo ní sáà nẹ́bí ṣe bẹ́ẹ̀ ìyàwó afúnṣọ́nà wà mẹ́ àti ìyàwó Aisha àwọn jọ mú kẹ̀kẹ́ alamisi majimajima afákàdìríyà
àwọn ọmọge ju lọ báyìí sufi dùn àmọ́ iná nìyẹn padà bá ń bẹ̀ sufi níbi ọmọge bá ti máa ń fò sókè pẹ̀lú bandiri Allah wa nù àbí ṣètọ́n bí bá ṣe ń fò náà ní gbogbo tó wà lára ẹ̀rọ ṣe kí ni ní ọmọ bá fò ọ̀kadà bọ̀ wọ̀ kọ́ báyìí pé mashallah ọ̀dára ibo ti rí tí ò yẹ kó rí o ti gbọ́ tí ò yẹ kó gbọ́ o ti jòkó sí tí ò yẹ kó jòkó sí ní tó kù náà ni pé kọ́kọ́ parí sínú dọ̀làlà dọ̀làlà ń bí díà o ọ̀kúlù dọ̀làlà tí ìdá kọ́lọ̀ mọ́ṣọ́ ọlọ́mọ náà kọ́lọ̀ máa yí wọn padà kọ́lọ̀ ní wọ́n gbọ́ o àwọn fẹ́ràn wọn àmọ́ àwọn ò fẹ́ràn wọn àbí ẹni tó ní Boko Haram ni wọ́n fẹ́ fẹ́ràn wa Chicago láwọn Chicago bá ṣe complex báyìí ọ̀rọ̀ dàrú ni wọ́n ní Chicago dárúkọ bùtẹ̀míyà ó dárúkọ tatoni Muhammad bin Abdul Wahab ó tó dákọ̀ Al-Qur'ani náà ó ní táwọn ń lò Kitabullah ó ní Al-Qur'ani làwọn ń lò nígbà wà ní ilé bùtẹ̀míyà Boko Haram ní Kitabullah náà kọ́ Boko Haram lọ́wọ́ kọ́ wa ó ní gbogbo àwọn sílábọ̀sì àwọn nìyẹn ó ní Kitabullah lẹ́yìn náà ó ní Sunnatu Rasulillah ó ní mélòó ọlọ́lọ́ ló ní káwọn máa ṣe àdébì ló ti gbé báwọn ṣe ṣe kíni báwọn ṣe ṣe ọ̀nà àǹdàkọ̀ àwọn àfáà tí wọ́n gba Kitabullah àti sunna wa ẹ̀yin wá dúró lérí àwọn àfáà yẹn ní àwọn àfáà yẹn àwọn ni wọ́n jí wọ́n máa ṣe Boko Haram torí pé tẹ́lẹ̀ àwọn ni wọ́n ń kà ó ní Kitabullah làwọn ń kà Al-Qur'ani làwọn ń kà Al-Qur'ani wọn ní kí wọ́n jíyàn gbé ó ní kí wọ́n bá àwọn èèyàn sùn lábúlé ó ní kí wọ́n dá àwọn màlúù lórí ọ̀rẹ́ kí wọ́n gbà nídìí bẹ́ẹ̀ Boko Haram ọ̀tọ̀ àwọn náà wọ́n máa gba alùsùnà àti Boko Haram ọ̀jọ́ra wọn ẹ̀rì tẹ́nìkan bá ṣe mistake ni wa gẹ́gẹ́ bí àdámá wọn ni alùsùnà láti pé ó alùsùnà láti kí ni láti pé ó wọ́n ní ẹlẹ́hàsí láti pé ó ìtumọ̀ ẹni gbọ́n gbàgbé yẹn dáadáa ni wọ́n àmọ́ ibi tí wàhálà ti dé òun náà ni búlígà yìí ẹbọ yìí náà ló fàjà ẹbọ àti bídà àwọn abẹ́lẹ̀ nǹkan lọ́wọ́ máa ṣàlékún mọ̀nà wọn ó ṣàlékún mọ̀nà tiwa náà ibi táwa náà kù sí kọ́lọ̀ tó wá ṣe ń bẹ̀ ẹlòmíràn ṣẹbọ o àmọ́ ìyá rẹ̀ gbádùn ẹ̀ ẹlòmíràn ṣẹbọ ó nínú mọ̀ dáadáa ó ní ṣòkòtò rẹ̀ mọ́ṣáláà ó ṣe súnà yẹn àmọ́ ìyàwó rẹ̀ gbádùn ẹ̀ ló súnà wọlé wá sí yẹn ó travel ìyàwó rẹ̀ kọ́lá kọ̀mọ̀ pé travel ọkàn wo pétọ́ ìjọba dé odé sì dé wọlọmọ ọ̀dánulé ọ̀dáńta ọ̀dáfóbi ọ̀dásíyàwó ọ̀dásọ́kọ ọ̀dásọ́mọ ọ̀dására àdúgbò ọ̀dá fún mùsùlùmí àti kìrìsìtẹ́nì ìdí wọn pè láàlú súnà ni lẹ́yìn tó bá rí èso lójú ọ̀nà àti gò kí ló ṣe ó mú kó fún ẹni tí ń bọ̀ tó mọ̀ fún ẹni tí ń bọ̀ yẹn ò mọ̀ rí ọba ọmọ ẹni tí ń bọ̀ nígbà wọn ni kò mọ̀ sí dáadáa sẹ́ni tí yẹn ò mọ̀ rí níta kanú súnà táwọn ń ṣe nìyẹn o ẹni tó wá mọ̀ rí bóòlù sọ wá ní ṣe dáadáa sí súnà dùgbà súnà náà wọ́n ń pè ní Islam náà wọ́n ń pè ní súnà kì í ṣe pé súnà àálù súnà ẹgbẹ́ kan ní tọ́jú kéèyàn máa ń gba fọ́ọ̀mù kó tó wọ̀ wọ́n fọ nọ́mbà tó ní káàdì rọ́ọ̀ àálù súnà ni pé ó lè jẹ́ wọ̀ nìkan náà ní wọ́lì jàmáà ládùúgbò yín ọ̀n tẹ̀lé súnà wọ̀ nìkan náà jàmáà ládùúgbò yín ẹlẹ́jẹ́ méjì ẹlẹ́jẹ́ mẹ́ta gbogbo ẹni wọ́n ti ń tẹ̀lé súnà ànábì náà ń pè ní àálù súnà. lẹ́yìn náà ìjẹ́ ká ní a fẹ́ dá òdodo wálẹ̀ ṣé òdodo àyẹn kọ́ńtìrì kan ní àbí Biafra náà kọ́ńtìrì míì àwọn ò ní pírẹsidẹ́ǹtì tiwọn àwọn náà ò ní pírẹsidẹ́ǹtì tiwa wọn ò ní kó àlùbọ́sà wá mọ́ wọn ò sì ní kàtà wá bímọ àbí wọn ò ní kó mọ̀lú wá bímọ kí làwọn á kó lọ sọ́hùn ẹja àbí àwọn ẹja náà kó lọ àtàwọn náà wọn tún kẹja gbogbo wa Allahu Akbar ẹ̀yọ́ màyá ọlọ́run ní ká jẹ́ Yorùbá kí ló ní ká jẹ́ mùsùlùmí lọ́nà ní ká wá jẹ́ ó sì ní àgbọ̀dọ̀ kúrò láyé àbí ká kúrò mùsùlùmí ó ní wala tamutunna illa wa antum muslimun ẹ̀dàkùn fìtínà tá a bẹ̀rẹ̀ tí a nírìnà rẹ̀ pa lẹ́yìn náà àwọn tó hẹ́ẹ̀dì ìjọba Odùduwà yìí àwọn abọ̀rìṣà àtàwọn àbá ìlẹ́bọ̀ tọ̀ bóni tàwíìdì wa àtàwọn ọmọ wa ètò wọn ni pé ìjọba tá a máa rọ́ọ̀nù ẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ Oòduà kí ni ìgbàgbọ́ Oòduà ìgbàgbọ́ Ilé-Ifẹ̀ àbí náà
ìjà bẹ̀rẹ̀ ọba aláà kọ́ lọ́run tó wá ṣe ọlọ́run ọba aláà kó fífi ara wa ṣe wa lẹ́mìí gbogbo àwọn tí Fúlàní ní láì fi tiẹ̀ Yorùbá náà ní àlébù tiwọn ọlọ́run tó ń gbogbo wa ṣe ọlọ́run sọ wá lọ́kàn àwọn Yíbò náà kọ́lọ́run jẹ́ wọ́n gbà Islam níbi bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìjà kèébí máa rí o látàtà máa ń ná olè kọ́ àdúgbò Ànábì ní ẹ má máa rò ẹ má máa tàmá ẹ má máa wíṣì láti pàdé ọ̀tá ẹ má máa wíṣì kẹ jagun ogun ọ̀dá o ogun máa ń dá yẹn padà sẹ́yìn ni ogun bá ṣẹlẹ̀ ńlù kan 100 years wọ́n lè má glory wọ́n lè má lè bámọ́ lẹ́yìn náà wàhálà ńlá ni ọlọ́run ṣàánú wa ọlọ́run bá aláàkó tún wá sí gbogbo wa èmi ò faramọ́ Odùduwà o àbí wọ́n faramọ́ ẹlòmíín sọ sínú pé òun fẹ́ ṣe o Odùduwà àwọn ọmọ Yorùbá èyí ká ṣe dáadáa káwọn Haúsá náà ká ṣe dáadáa àwọn Yíbò náà ká ṣe dáadáa ká sì má ṣàbòsí ká fẹ́ lẹ́tọ̀ọ́ ní ẹ̀tọ́ rẹ̀ ká sì má máa jàjà ẹlẹ́yàmẹ̀yà oyè ẹnìkan ọba Haúsá jà ó ti yé Haúsá mú Yorùbá ọ̀pá Haúsá kan ó jó ṣọ́ọ̀bù ẹnìkan Yorùbá náà mú màálù àwọn Haúsá pẹ̀lú tirẹ́là ọ̀sọ̀nà sí ẹ dákun láì dé pé ìyá wèrè èèyàn gbọ́dọ̀ kéèyàn má jẹ́ mùsùlùmí gan tó bá jẹ́ èèyàn ọmọlúwàbí gbogbo ọmọ ṣerú ẹ̀ ká tó wá pé mùsùlùmí bá nǹkan jẹ́ àmọ́ tó nǹkan ṣe mùsùlùmí sì gbẹ̀sán mùsùlùmí ṣe kí ni àwọn Haúsá náà kàtàpọ̀ nu wọn o ó ti tí wọ́n lágídí débi pé kò sí tí ò lè dè sọ ẹ̀ ẹja tó ra wa ṣe kọ́nà tó gbogbo wa ṣe àtikárù tí a bá wọlé ilé tuntun èmi ò rí súnà kan tí wọ́n ní ká máa ṣe tá a bá kọ́lé tuntun tó jẹ́ pé wà pámánẹ́ǹtì fún ilé tuntun àmọ́ nínú àwọn tí àwọn àlùfáà sọ nípa pé general prayer wà tó jẹ́ pé ó ṣiṣẹ́ fún ilé tuntun àti ilé tó ti gbó ó ṣiṣẹ́ fún ilé àlùpà ilé àlàpà ó sì ṣiṣẹ́ fún ilé tó tuntun tó wọ́n sẹ̀ kọ́ náà tó bá ti jẹ́ lé Ànábì ní gbogbo ilé tẹ́ bá ti wà oye ẹ máa ka Suratul Baqara níbẹ̀ fa inna shaytan la yadkhulu fi baytin tuqra'u fihi al-Baqara aw kama qala sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo ilé tí wọ́n bá ka chapter 2 sí àwọn àlùjànnú burúkú wọn ò ní wọ bẹ̀ àwọn àlùjànnú burúkú tó bá dé wà ń bẹ̀ wọ́n ṣe kíni wọ́n jáde àdúrà yẹn wà fún general èyàn lè ka àmọ́ kọ̀ wá ní pé mo fẹ́ sílé o àdúrà sílé ẹ̀yà àfáà yẹn máa bọ̀ afẹ́ka Suratul Baqara ìwọ bẹ̀rẹ̀ péjì 4 eléyìí péjì 3 àwọn nkùn nínú pálọ̀ wọ́n yẹ kún sàdúrà o àdúrà lápapọ̀ kò sínú ṣẹ̀ríà Ìsìlámù o wọ́n jalè ra wọn lọ́wọ́ àbúrò àbí kálukú wọn kà papọ̀ no ẹnìkan náà ni ó sì Baqara yóò sì kà látọ̀ kìdílẹ̀ ó lè jẹ́ ìwọ náà fún rẹ̀ ó lè jẹ́ ìyàwó ẹ̀ ó lè jẹ́ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ bá wà máa ka ẹ̀kọ́ àfàyà ọ̀kan yóò sì dìde ọ̀sán dáwọ́ àwọn tẹ́ ń dé ìbídíà ìtumọ̀ ni pé kéèyàn bá fẹ́ gbọ́jà ní ibi wọn ti ń ta fúláwà èèyàn kọ́kọ́ sanwó náà yóò mú tẹ́là lọ́wọ́ tẹ́là yẹn lè yóò fi kó ọjà àwọn òye ni tẹ́là wípé owó àdúrà yìí nì wọ́n yẹ chájì fàdúrà ní Islam wọ́n yẹ chájì fàdúrà nínú Islam wípé afẹ́bàáyé ń ṣe àdúrà iye báyìí lásìkò ni làwọn gbà wo òsínú Islam òsínú ṣẹ̀ríà Islam àdébí òṣèré àwọn sàhábà tó máa ń parọ́ wọ́n gbéra ó ní bó ṣe jẹ́ o oye àwọn sàhábà débẹ̀ wọ́n ní káńgbà wọn lálejò wọ́n ní ọ̀sán àlejò wọ́n sì wà lẹ́gbẹ̀ẹ́ kan ara ni wọ́n ibi ń pa wọ́n síbẹ̀ kòkòrò ló wá san ọba àlú yẹn wọ́n wá àpòrò wọn rí wọ́n wá gbé dìgbàdìgbà ipò ẹ̀dá kùn sẹ́nìkan máa tó lè kà wọ́n ní àákàn kankan àmọ́ èdè alúlà náà jọ́ ọ̀la ẹ̀rí ẹ̀fún wa ní nǹkan kan káfi sẹ̀mí ìnira pọ̀ jọ́ọ̀lá wọn pè ẹ̀mọ́ náà pè jọ́ọ̀lá ni pé nǹkan tí a sọ wípé nǹkan báyìí ẹ̀sẹ̀ jà á là nǹkan kan ẹ̀sẹ̀ fún wa ní nǹkan kan àwọn ìjọba pé fún wa ní nǹkan kan yẹn sì wọ́n lè fún wa lómi wọ́n lè fún wa lẹ́jà wọ́n lè fún wa láṣọ ọ̀yẹ́ àmọ́ èyí tí wọ́n ní bùkátà sí ń gbà yẹn iná ló ń jẹ ọ̀yẹ́ ọba yẹn lọ́wọ́ nìkan fún wọn ní ẹran nígbà tí wọ́n ka fati àtàntara ya àwọn sábà òṣèṣe rú ẹ̀rí ipe níta àwọn gbà yìí àwọn gbà torí ìnira ni àmọ́ ẹ má jẹ́ àwọn òde bẹ̀rẹ̀ àfi káwọn òdodo lẹ́sìn mọ̀gbà ànẹ́bí ìgbẹ̀ran táwọn kí wọ́n gbẹ̀ran ni yóò ti máa wọn sábà la ẹran gan ni wọ́n ṣe kí ni wọ́n ní wọ́n kọ́kọ́ béèrè bí àwọn adé Mádínà ànẹ́bí ìbò lẹ́nu ṣe jẹ́ wọ́n ní àwọn ọba kan kàtà kan níbi ọ̀daràn kan ní
ó wá ní kọ́gbà alálejò wo bí ìyá ń jẹ wá ní wọ́n sì fi wálẹ̀ lábá ní kòkòrò ló bá sàn kan náà ọba wọn lábá ka fati àṣẹ òsì lọ lábá fún wa ní ẹran yìí ànábìnrin ẹbí mi náà bò ń bẹ ẹlẹ́jẹ̀ yòókù evidence àwọn abẹ́ ẹlẹ́bọ̀nù àwọn abẹ́ ẹlẹ́ran ìgbà àwọn gbẹran àwọn sábà gbẹran àmọ́ ìwọ ẹnìkan ọlọ́rẹ̀ ń oye ọláyé ń sèwọ̀n oníkọ́mẹ́rin wá olóhùn ọ̀tà oníkọ́mẹ́rin wá ó ní òun ọ̀fẹ́ kí wọ́n ayọ́ káwọn oníkọ́mẹ́rin wá ṣé ẹran yẹn tó jọ wọn nídìí bẹ́ẹ̀ àfáàyẹ tó bá ti kábàkọ̀rọ̀ yẹn tán kọjá dé wàá sí tó burú tó bá mú nǹkan o lè fún lẹ́bùn o lè fún lásọ o lè fún lóúnjẹ o lè fún lówó àmọ́ kì í ṣe pé yóò béèrè fún owó yẹn bẹ́ẹ̀ bá ṣàdúrà tádùn ọ̀bá wa gbá ṣé yóò dáwó padà aláàfàṣẹ ọ̀ṣàdúrà tán oní ọjà ọ̀tá adọ́jà àtàlẹ́ ṣé yóò lè gbó padà lọ nídìí bẹ́ẹ̀ kò sí nínú ṣẹ̀ríà kí n máa ṣàdúrà lápapọ̀ bákọ́rà yẹn lè ka especially ẹ̀yin tẹ̀ máa ń lọ sáìtì ọ̀fẹ́ lọ lè install aluminium ni o ọ̀fẹ́ lọ lè kanlé ọ̀fẹ́ lè kun ilé sórí ibi tí àwọn èèyàn gbé yẹn àwọn kan gbé bẹ́ẹ̀ tó bá ti wọ bẹ̀ báyìí a'udhu bi kalimatillahi taama min sharri ma khalaqa ànábì tẹ́ bá ti débi tẹ́ ẹ̀ dérí ìlú yín ló dé ni o ó délé àlàpà kan ni o travel ọ̀wọ̀lú kan ni o ànábì ní ka mẹ́ta ànábì tẹ́ bá ka mẹ́ta tó fi kú nílùú yẹn gbogbo aburú tí bá ṣẹlẹ̀ nílùú yẹn ọkàn ní ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tó fi kọ́ bẹ̀ wọ́n lànà fi rọ́pò àwọn tí wọ́n máa ń pe olúgbó yá sayyida hadal wadi àwọn sàhábà máa ń ṣe tí wọ́n ti dé inú dẹ́sàtì torí àwọn àlìjẹ̀nù wọn ni yá sẹ́ torí àwọn àlìjẹ̀nù wọn dẹ́sàtì gan wọ́n kàn ní pàtẹ́kù kan fẹ́ nígbà tí wọ́n kàn máa rí fìrífìrí wọn máa lálàkàlà níta àwọn máa ń ṣe ni pé yá sayyida hadal wadi apèwọ́ olúgbó ìwọ ọ̀gá àwọn àlìjẹ̀nù tó wà ń bì wọ́n sẹ̀ sọ wọn níbi aburú àwọn ọmọ rẹ̀ àníbi wa ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa ọlọ́run ọba àṣàdìọ́ pẹ̀lú gbólóhùn ọ̀rọ̀ tọ́mọ́ sọ wa níbi aburú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tán wà ń bí tẹ́lẹ̀ bá ti kà á mọ́tòrí pé àwọn yáà jẹ́ ń bẹ́ ń lo òkè ọ wà lóko náà yáà jẹ́ wà lẹ́kọ̀ọ́ wà sí tirẹ̀ máa lọlé òkè lọlé ilé yá kọ́ nínú yáà rẹ̀ nú kọ́ ọmọ ilé àwọn ẹbí sókun ẹbí pọ̀ kọ́ wọṣọ tó dáa wọ́n wọṣọ àkísà lọ tẹ́lẹ̀ bá ti wọṣọ àkísà yìí tó máa ní pé ó gbà pé wọ́n lè yí kárí ara rẹ̀ padà lóòótọ́ wọṣọ tó dáa tó bá sì dé òun dé ibodè ìlú yín báyìí a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa aba ọmọ gbádùn bí a yánu gẹ́ni yamá masha Allah ọmọ gbádùn lọ ní kò sí nǹkan tó ṣe ọ tó fi kó lu ẹ pẹ̀lú ẹ̀dá lọ ìdìbẹ̀ abẹ́láwọn Allah subhanahu wa ta'ala ẹnu ọba tàbí kọ́lá máa tẹ́jọ́ sànfàní fún ẹnì kọ̀ọ̀kan wa subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan يسر صيامه لنا وقيامه وأعماله وتقبل منا وأعيد علينا عوام عديدة وأزمنة مديدة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم